ìràwọ̀ ìràwọ̀ mi máa ṣe wọ́n mi ó sa òkè dákún dábọ̀ àgbà káyé ló ràwọ̀ mi mọ́ sí wọn ìràwọ̀ méjì lókè ìkan lọ́wọ́ life no be competition run your race make I run my race má jẹ́ kán sún ẹkùn kiri ìgbà lónígbà ń lò má jẹ́ kán sún ẹkùn kiri ìgbà tirẹ̀ ayé o ó ti rí lónìí bẹ́ẹ̀ kọ́ ló máa rí bó bá dọ̀la o. I wish I told you later. No problem, we won't go back. It looks like here. I have a number. Okay. I'll give you a call. All right. ọmọ yẹn dùn gan ọmọ yẹn ṣọ. gbàgbé yẹn jàre. ọmọ yẹn wà bẹ́ẹ̀ gan. gbàgbé yẹn wọ Pasero àti Sharp Corner ẹjọ́ ni ìwọ yẹ kó lọ tajà wọn tajà ẹjọ́. ṣé kìí ṣe kó ní ẹ mọ́ mi ṣé kìí ṣe kó fẹ́ kó lọ́ọ́ bọ jẹ́jẹ́ ṣá ṣé ò fẹ́ kó lọ́ọ́ bọ jẹ́jẹ́ ọmọ tó bá ń báwí tó bá warùn kì ó ṣetán àti parun ni Sharp Corner ọmọ aparun ni o ó máa parun pẹ̀lú jẹ̀dí tó ń gbé kiri ni bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Pasero ṣọ́ọ̀rẹ́ o wo ibikíbi tó bá wù mí ni máa kiri jẹ̀dí mi dé ìgbàkígbà. dákun tá a jẹ ìfá àjàre táwítàwí tẹ́ ń rojọ́ ẹlẹ́sìn rẹ̀ ẹjọ́ tí ò lè yọ owó fún yín tá a jẹ̀rí fáwa. àánú yín ṣe mí mo rò pé ìyá yín ló rogún mu jẹ̀dí tọ́kì nǹkan mi lọ sí ẹ jẹ̀dí Pasero tẹ́pọ̀ tí ń mu látìgbà tó ń wọ pátákiri àdúgbò àbí bẹ́ẹ̀ kọ́. èmi kì yóò kú ikú kúkú kan bí kò ṣe yíyẹ mi ì bẹ́ẹ̀ ra lẹ́nì mo bá Sharp Corner rà bó bá di lọ́la mo lè bá wọn náà rà. níyẹn ìwọ. ilé ìlú ní kí n tànà. 30 naira. orí bóyá ṣe orí nǹkan tó kù fún ọ. orí òṣì. mo máa ń fi sí fún ọ ni mo máa ń fi sí ọmọ fi sí. Sharp Corner túnàsí ló ń fẹ́ bẹ́ẹ̀ gbé oníkòsáyè ibi tí ẹni méjì bá ti jà. collect your money. Sharp Corner. gba Sharp Corner. Sharp Corner. bí o tiẹ̀ ju báyìí náà lọ Sharp wá sí Corner. máa lè jẹ. ṣọ́ọ̀rẹ́ o Pasero. ibi tí ẹni méjì bá ti jà koríko bẹ̀ ló máa sọ́fà mo fẹ́ kó tẹ́tí kó gbọ́ mi jẹ́ kí èní yìí jẹ́ last time tí màá rí ẹ ládùúgbò Akíngbadé yìí ó tún tajà bó ní èmi ni mo ní Akíngbadé èmi Pasero kò pé méjì ni mo ní Akíngbadé mi ò dẹ̀ rí babaláku bàbá ẹni tó máa bá mi fi gagbága ládùúgbò yìí iṣẹ́ ìwọ́n bí mi síbẹ̀ ni tó bá wò dáadáa lágbo mélòó lórí èmi kìíní yìí mo máa ń léwọ̀n àléwọlé ni. Pasero ó máa ń gùn mí gàràgàrà o ó ń gùn mí gàràgàrà o ṣé wọ́n jẹ́ Tinubu ni àbò jẹ́ Fáṣọlá àbò jẹ́ Adúmọ̀bí Sámúsù ni wọ́n ni tá a ní ẹ̀gán náà Akíngbadé tó fẹ́ kí n mí. ó tóbi tó bá dé yẹn sórí èmi ni Tinubu o Adúmọ̀bí o Fáṣọlá o kódà Arẹ́gbẹ́ mi tí mo ń tọpẹ yìn fún wọn rè bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ wọ́n tún wá fún mi ní certificate Sharp Corner ń bí mi nínú inú burúkú ń bí mi Sharp Corner gbé ẹrù ẹ kó máa lọ. Pasero ṣé ebu àtomi tó ń ta ìlú ń pè ń jẹ̀dí a ní kó wá sọ́dọ̀ ru àwa tàbá ká kú ẹ bó ṣe ń kí ojúlówó jẹ̀dí kí lélẹ̀. kí ni ìfẹ́ ló kó èèyàn lọ́rùn mọ́ mo ti pààyàn jù lọ́dún mi ìfẹ́ ló kó sórí tí bá fi lè lajú tí bá ṣẹ́jú mọ́ ẹ ẹ̀jẹ̀ máa gbẹ lára ẹ. Mọ́kútì níyẹn wọ. Mọ́kútì wọ́ Sharp Corner èmi Pasero sọ fún ẹ pé ìtàkùn tó bá ní kẹrin máa lọ ni o òun àtẹrin báyìí náà máa ṣe kí ni náà máa lọ. Sharp Corner mo ń dáhùn. Sharp Corner mo ń dáhùn. tó bá gbọ́ wíníwíní nínú ilé ẹ má sùn o tó bá gbọ́ gàràgàrà èmi ni mò ń bọ̀. irọ́ ló fi yẹn pàṣẹ. Sharp Corner mo ń gbọ́. tí ò bá sí pé mi ìfẹ́ kí ìjọba mú mi kí ni màá dẹ̀ pa ẹ fúnra. Mọ́kútì mo ní Mọ́kútì wẹ́nu mi. mẹ́tàlá ẹ̀ ò lè ṣe nǹkan kan Mọ́kútì mo ń wo ẹnu ẹni mo ń wò yìí. ṣé o mọ̀ nǹkan tó wà ń bẹ̀. kí ló wà ń bẹ̀. kò sẹ́jẹ̀ èèyàn kan bẹ̀ jẹ́ ló wà ní. irọ́ ló pa ọkọ̀ kúrò ń bí fún mi. pa ẹ́. mo ní irọ́ ló pa mi ò ní fi Akíngbadé ilẹ̀ àjọ ní Akíngbadé ni tájẹ díẹ̀ kémi ta tèmi ṣùgbọ́n àjọ ní Akíngbadé ni èmi ni mo sọ bẹ́ẹ̀. mo bọ̀ wá bẹ́ẹ̀. àjọ ní ni. ìwọ ló máa lọ fún mi l'Akíngbadé olórí burúkú olóṣì kí ló dé òun ta tiẹ̀ mò ń ta tèmi kí ló dé kí ló dé ibo ló ti ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ náà má ṣe rẹ̀ ẹlẹ́ṣẹ̀ kó má kú gbì. ó ti kú o àná ó ti kú o èmi ni mo pa ẹ́ ládùúgbò yìí ó ti kú. kí ló dé ìwọ nìkan ni kí má tajà tèmi abẹ́ ìwà àgbà mi kẹ́ wá gbọ́dọ̀ burúkú lẹ́nu wèrè. ìyẹn ìwọ ìyá jẹ mí o tó bọ̀ wá bẹ́ẹ̀. sọ́ọ́rí
mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. Ní àpé nǹkan kan ti fẹ́ sí pàṣẹ ẹ̀lú. Jákọ́nà, wọ́n tàjẹ̀ ní báwọn jàre. Ẹni sùúrù mò ń bọ̀. Ọ̀rọ̀ pàṣẹ ẹ̀rọ yìí ló ṣe kiri. Ẹni ò lè fẹ́ rà. ìràwọ̀ Ìwé máa ń kọ́ ọkùnrin. Kí màmá parí jàre? Ó dààmú. Àbí mélòó lára mi wá ní télà? Pàṣẹ èlò ló wà. 200 lówó ẹ̀ àkọ́kọ́. Gbéraga ẹ̀ pọ̀. Iye pọ̀. Báwo ló ṣe rí? Ta lẹ́nu. Pàṣẹrù. Ajá wà. Ó ṣe mo dúpẹ́ o. Pàṣẹrù. Ajé o. Ìyá màmá ẹ ta. Èyí ni wọ́n ní láìpẹ́ ẹ̀ tí ẹnì kan gbọ́dọ̀ fawọ́ ẹ̀ sí gbẹ̀dú. Èmi lọmọ burúkú ọmọ jàtijàti ṣàkọ́nà ẹ wá ń sọ̀rọ̀ sí. Ládùúgbò mi tó jẹ́ pé bí náà forí mi sọlẹ̀ sí. Ṣé bí bàbá mi ló kọ́kọ́ ń tòògùn jẹ̀dí yìí tó jẹ́ pé àwọn lọ́balọ́ba níjòyè wọ́n ń wá bí torí àgbòjẹ̀dí bàbá mi. Nígbà tí filenge Mistura fẹ́ pọ̀ bàbá mi rán lọ sọ́run àrèmábọ̀ ni eléyìí ṣàpọ̀nà ṣé tó bá tiẹ̀ ní kẹ́ran kó kàn yàn pa ṣé bíi tìgbín ẹ̀wà ni èmi anyway mo mọ nǹkan tí màá ṣe nǹkan tí mo mọ̀ ni pé ìkòkò ní gbomi kó gbẹ̀yìn kó tún gba ṣọṣọ nú ẹ̀ láàrin èmi àti ẹ̀ ìjà ṣẹ̀ bẹ̀rẹ̀ ni èmi Pàṣẹrò fúnra mi èmi ẹni kò mọ̀ ẹni mo kò alágbo mélòó lórí ládùúgbò yìí kò sí bàbá ńlá kù bá bẹ ẹni náà tó lè bá mi fi gbàgàgà nídìí iṣẹ́ àgbo jẹ̀dí ọ̀pẹ́ ẹ̀yìn alẹ́ àfàtọ̀ iṣẹ́ tọ́lọ́run fi rán àwa ni. Ẹ gbà mí o tèmi bá mi ẹ gbà mí o ta ló wá fẹ́ gbà mí o tèmi ti bá mi o yẹ ọ̀fọ̀ ṣẹ̀ mi ta ló wá fẹ́ jọ tèmi bá mi èyí yìí máa ga o irú ìníwó lè léyìí bá lórí ọ̀nà o tèmi bá ti bá mi o olówó. ọ̀rọ̀ gbèsè ayé oníkọ́kọ́ èèyàn. Pàṣípò ẹ̀dá ó ti tó. ọ̀rọ̀ gbèsè ayé oníkọ́kọ́ èèyàn. Pàṣípò ẹ̀dá bá wà tó bọ̀. ọ̀rọ̀ gbèsè ayé àwa máa lójú tú. Pàṣípò ẹ̀dá bá wà tó bọ̀. ọ̀rọ̀ gbèsè ayé àwa máa lójú tú. Pàṣípò ẹ̀dá bá ti tó tán. ọ̀rọ̀ gbèsè ayé àwa jọ bí iná. Pàṣípò ẹ̀dá bá ti tó tán. ọ̀rọ̀ gbèsè ayé àwa jọ bí iná. kó o mọ̀ náà bó ṣe là tó lù. ìgbésí ayé wọ́n wá máa wá wá wí. tòun ò mọ̀ náà bó ṣe là tó lù. ìgbésí ayé wọ́n wá máa wá wá wí. òṣùpá ẹni lọ́la àná èmi ló bò ọ̀la ló bọ̀ ọ̀la lójú. èmi lọ́la àná èmi ló bò ọ̀la ló bọ̀ ọ̀la lójú. Sáìdì ẹni lọ́la àná èmi ló bò ọ̀la ló bọ̀ ọ̀la lójú. èmi lọ́la àná èmi ló bò ọ̀la ló bọ̀ ọ̀la lójú. àwọn ọmọ èmi wọ́n lè rí báyìí kan àkọ́ǹtẹ̀ pamọ́ṣẹ́ ni àwọn ọmọ kò lè dá. èmi lọ́la àná èmi ló bò ọ̀la ló bọ̀ ọ̀la lójú. àní àwọn ọmọ èmi wọ́n lè rí báyìí kan àkọ́ǹtẹ̀ pamọ́ṣẹ́ ni àwọn ọmọ kò lè dá.
máa wọlé bọ̀. kọ́nà ọ̀rẹ́ mi bóòlù jà ṣáájú wa. kí ló ṣe ẹ́ ojú èyí tí mò ń wo fanimọ́ra. àwọn olórí burúkú kan mà ló jí mi nígbàánu lórí kiri. ikú ní àbí amọ́ ajé máa sọnù ládùúgbò nǹkan tó tó yìí ló jábọ́ lára ẹ̀ ló jà lẹ́yìn. ìpèlè ẹkú àtẹ̀mọ́ra. ó yẹ sọ fún ẹ ìbànújẹ́ àti òfò ayé ẹ̀ náà ti bẹ jígbé lọ yẹn. ń bá mi ó ṣe ọ̀rẹ́ mi ó ṣe okú àdúró tì. èmi tiẹ̀ ní pé kí wá kí ẹ tẹ́lẹ̀ ní pé ó máa tètè wọlé mi mọ̀ pé jì tó jà lóde ló mú ìrẹ̀lẹ̀ tètè darí wálé. wọ́n ọ̀rẹ́ wa ṣé kìí ṣàṣe pé gbogbo owó ni wọ́n ti jí gbé lọ. tọ́rẹ́ mi agbowó tèmi lẹ́yìn tó kúrò mi. bẹ́ẹ̀ ni mo sọ. ọ̀rẹ́ mi jọ nítorí Ọlọ́run má bínú sí mi sórí èní ni mo lérò wípé mo máa sanwó ẹ̀ fún ẹ àmọ́ jàǹbá tó ṣe mí ni ò ní jẹ́ kí n lè sàn tó ṣàánú mi fún mi nígbà díẹ̀ sí. ẹ máa gbọ́rọ̀ wèrè lẹ́nu ẹ̀yẹ ẹ máa gbọ́rọ̀ dọ̀tí lẹ́nu asínwín mo mọ ta ló máa rẹ́sẹ̀ wèrè lẹ̀ tí ò ní bùsùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi wulẹ̀ mọ̀ kó máa parọ́ mọ̀ kankan ni ìwọ mo mọ̀ kí wọ́n lè ká ẹ mọ́kànlá láì láṣẹ bórúkọ ẹni ẹjọ́ ń rìn ni má lè kí dákẹ́ kí ni wọ́n làbí mi jù èmi wulẹ̀ tí mo kó máa rí nǹkan parọ́ mu wọn ṣe bí ìwọ ní kọ́nà àti ẹjọ́ rìn papọ̀ ní. kí ló dé láti jọ́ tí mo ti yẹ ní 4,000 naira wọn ò wá jígbàánú ẹ lọ wọn ò jígbàánú àwọn ìyálàjà yín lọ nílé yín ọ̀nà ọjí lọ ó wá dínú tó ẹ̀kọ́ sanwó mi wọn sọ fún mi nígbà dídá wọ́n kì í sọ fún ìwú ni wọ́n kọ́ lọ nílò owó ọ̀rẹ́ wa èmi fúnra mi fẹ́ sọ bá mi gbówó mi. jọ ọ̀rẹ́ mi jọ fún mi nígbà díẹ̀ sí máa sanwó ẹ̀. ìgbà díẹ̀ ní kí ni ṣé bí ọdún méjì ní àbọ̀dún márùn-ún sọ fún mi lówó tó ti lóṣù méjì gbáko lówó tó rí san padà kí ló dé ọmọ ènìyàn ṣó bí sórí mẹ́ta ní ṣé bí bó ṣe ń sanwó lè tẹ ilé mi náà san tèmi ṣé wọn nìkan ló nílò wọn ni kọjú tí èmi ní jẹ́ kí n san kan fún ẹ kọ́nà gbọ́ mi dáadáa kó ra gbogbo etí ẹ lágbàdẹ kó o máa gbọ́ bí mo ṣe ń dùn yìí mo fún ẹ di ìparí ọ̀sẹ̀ kò fi sanwó mi padà bí bẹ́ẹ̀ kọ́ lọ́dún gbàgbọ́ gbowó àgbàdo lówó èmi àti ẹ. àgbàdo ní kọ́kọ́ kódà gan arẹwà gọ̀yìn ẹ dúró kí ló tẹ̀ ń gbé ọmọ rálì tó kàn ṣe bíi tó ń ṣe bíi bẹ́ẹ̀ pé òun lọ́ba máa wọ̀ ọmọ lọ́wọ́ gidi gan kò tẹ̀ ń ṣẹ́jú ẹ̀ ṣe báwọn olórí burúkú tó gbé gbanú ẹ̀ gbé ni tó wá gbé wọn jí gbanú tiwọ́ ṣé ó yẹ kó máa sọ̀rọ̀ sí ẹ lórí one bay ọ̀rọ̀ oríṣiríṣi kò gbákùn gbèjẹ ó jẹ́ kun ẹnu ọmọ yẹn mi ò láìkẹ̀ rárá mi mọ̀ nǹkan tó lé tí ọkọ ṣe ń bá rìn mi ò jẹ́ rí báwí ìwọ mo rí báwí lájọ́ tí tó ti mọ̀ mi ò rí MC lọ́dọ̀ mi rí àbó òrí Koko Zaria àtòrí mo ti ń ṣe fọganáísà adé kí ẹ̀kọ́ máa sọ̀rọ̀ sí ẹ. Masaki má jẹ́ ká dẹ́bi fọmọ yẹn ọmọ yẹn náà ó ti gbìyànjú ó mọ̀ ti tó bí oṣù méjì tí mo jẹ́ ní 4,000 naira yìí tá à ń sọ yìí. oṣù méjì kẹ oṣù méjì wá jẹ́ nǹkan kan ọdún kan eléyìí tí Kasali ti jẹ mí ní one bay tí n bá dẹ̀bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ òun tùjọ ló ń sọ fún mi ṣùgbọ́n mo mọ kíní kan dájú tí ó bá sanwó yẹn láyé yìí á sọ lọ́rùn ẹjọ́ ẹ̀kọ́ olórí burúkú mọ́ làwọn tó jí ẹ lówó yìí o Ọlọ́run ò ní péré fún wọn. àmín nítorí 450 naira tí wọ́n jí lọ́wọ́ mi ó dùn mí gan kò ń ṣọmọdé owó tọ́lálẹ́ bá ní kó dáa fún wọn aláàárọ̀ òtún ní jẹ́ kó dáa fún wọn. àmín wo tó mo fọlọ́run bẹ́ẹ̀ báwo làdéhùn wa tá a jọ ṣe báyìí. sharp corner mo máa ṣe báyìí náà ṣe bọ́sẹ̀ tó kọjá mo sọ fún ẹ palẹ́ ìlú máa sùn sọ́dọ̀ mi. èmi ò mọ̀ pé yẹn ló ń sọ wo ọ̀rọ̀ tó ṣe mí yóò ju nǹkan tó ń sọ yìí lọ ara mi ò lè yá sí nǹkan kan o jẹ́ ká sọ ọ́ di ọjọ́ mi. má ṣe báyìí wọn náà mọ̀ pé gbogbo jẹ̀dí tó ń fún mi alẹ́ àfàtàn kankan ó ti jẹ́ kára bàbá kún ẹ wò mí ṣe. wúrà sákì àní kò sọ̀rọ̀ ń bẹ̀ kò sọ́nà. kò máa ń da fún àwọn ọmọ tó jí ọmọ ìlówó gbé o tààrẹ bá ní kó da fún wọn. wúrà sákì èpè kan ló kàn àní bá ṣe máa fún rálíà ní 4,000 naira kọ́sẹ̀ tó parí ní ká máa sáré ẹ̀ ká pé lẹ̀. sọ̀rọ̀ bínú sọ̀rọ̀ èpè nínú ló kàn ní àbísí gbogbo eléyìí. ọ̀dà máa wà. káyà wá ní o káyà wá ní o. ìràwọ̀ ìràwọ̀ mi máa ṣe wọ̀ mí ó sa òkè dákúndàbọ̀ ó má gbà káyé ló ràwọ̀ mi mọ́ tiwọn. ìràwọ̀ méjì lókè ìkan òdì kan lọ́wọ́ láìpẹ́.
ṣe? Máa lù ṣó mọ̀ bọ̀. Kí ló dà? Pẹ̀lú kọ́ńdọ̀mù ní mọ̀. Kọ́ńdọ̀mù ìṣòro ló ń lò. Máa lè. Swagalicious. Hello, pretty. Hi. Hi. How are you? I'm okay. You look so young and sexy. Bí mo ṣe ń wẹ̀, tí mo bá ṣe mistake, oh, need you be 18, 19. Oh well, I'm above that. Above that? Onílọ́kọ, statue ẹ wà okay gan. Thank you, sir. Ṣorí bí mo ṣe wọlé tí mo lọ transact business mi bẹ́ẹ̀, you understand me? Ni mo ti notice that you're a very pretty girl. Ẹ ṣé. Mo appreciate it gan. You get? I like you. I like you. So about mind, Bọ́lájí lorúkọ mi. Ìbídùn lorúkọ ti tèmi. Ìbídùn. Gbogbo gbèsè ayé ẹ̀ máa dùn ni. Títí ayérayé. Àmì àtẹ̀yìn náà. Just show your mind. Can exchange numbers. I mean, kí n fún ẹ ní tèmi kí wọ́n náà fún mi ní tẹ̀. My phone number? Má bẹ̀rù o. Tó bá fún mi nọ́mbà yìí tí mo fún ẹ ní tèmi, honestly, ò ní regret ẹ. Okay. Okay. Yes. Yeah, Pasero. Tí mo ṣe sọ lẹ́ẹ̀kan, àgbóbà ni mo fẹ́. Àmọ́ kò ń ṣe báyẹn gangan ní kókó. Mo fẹ́ kí jẹ̀dí pọ̀ ń bẹ àti àfàtọ̀ tó dájú tó lé gan. Oníṣẹ́ lálẹ́ yìí. Mo níṣẹ́ lálẹ́ yìí, iṣẹ́ bánkẹ́. Ó mọ̀ pé àìsùn la máa ń jà sùn. Tójú bá ti rẹ́ẹ̀dì la máa mú rẹ́ẹ̀dì lébẹ̀. Ní ṣìnà. Òróró ló need. Òróró lọ̀rọ̀ ẹ̀jẹ̀ mọ́. Pasero dá mi lóhùn náà látàárọ̀. Mo kí tèlé mi àti fún ọ̀gá o. Látàárọ̀. Má bínú, ṣé ìwọ náà fòróró? Mi ò fẹ́ nǹkan tó mo sọ fẹ́ ní kó fún mi. Ara kan ẹ̀jẹ̀. Pasero, mo béèrè fún alómọ gidi gbà látàárọ̀ náà ó dẹ fún mi. Ẹ má yọ mí lẹ́nu, gbogbo yín ni máa já lóhùn. Mo ti débi, ẹ jẹ́ káwọn tó kù mọ̀ pé mo dé, kẹ́ má joyè aládàáni kan jẹ. Pàṣẹ o! Pàṣẹ! Pasero ti dé o! Alẹ́ tó jí náà. Ó ti dé lóòótọ́. Àfọ̀tọ̀ tí Wọ́n ti mọ̀. Wọ́n ti mọ̀. Má ta fún ẹ. Ó ń bọ̀. Má ta fún ẹ. Má ta, mo ti máa ń ṣagídí jù. Ó yá náà, má waste time mi. Alábòsí ni ẹjọ́ tó ti mú jẹ́ ká wo nǹkan tó ṣe, yọ jáde ká wò. Àwọn èèyàn wo wà. Àwọn èèyàn dá alábòsí ni ẹ. Pasero wà ń bí o. Pàṣẹ. Àfàtọ̀ tó jiná ni o. Pàṣẹ kí ló dé? Tún sẹ́yìn. Ọ̀rọ̀ kan wà tí mo fẹ́ sọ ni. Ṣé o ti wá bẹ̀rẹ̀ iṣẹ́ ni? Ṣé bọ́ wọ alẹ́ ló sọ? Mo ní kí n bèrè ní pé ṣé jẹ̀dí oní kíní wà. Kí ló ń bá a ká? Kò sí gángan. Kí ló ń gbá lára ẹ̀? Àmì gbọ̀n ni. Tí má gbẹ̀yọ̀ kan fún ẹ wo, o ò lè mú tán fọ́dún kan. Mo lè mú. Mú 1,000 wá. Kò fi bẹ́ẹ̀ sí much lọ́wọ́ mi. Máa da díẹ̀díẹ̀. Wọ́n tó bá gbé nǹkan tó yẹ pé akọ̀lẹ̀ jọ sọ, bóyá wọn náà, bóyá kẹ́nìbọ̀dì má mọ̀ sí, bóyá kàkọ́. Sọ̀rọ̀ báwo ló ṣe ń ṣe báyìí? Ẹ wá máa wọ́ kíní yín lọ. Kíní ti ń ṣiṣẹ́ lára mi. Wọ́n tí mi ṣe ń fúnru yín lóróró nìyẹn o. Ara mi ń gbọ̀n ni. Ara ẹ̀ ń gbọ̀n. Wọ́n máa mú lọlé, ó máa misbehave. Tí wọ́n gan ò bá ṣọ́ra, á lo rọ́ọ̀bù fún ẹ o. Wọ́n pẹ̀ bẹ́ẹ̀ àti ẹ̀kọ́. Báwo ló ṣe bá rí báyìí? Bá ti yàn dùn mí náà. Àrùn balẹ̀. Ṣé àlè bára wa Ṣé a máa lọ lé àrìndò olówó? Má bínú. Pasero! Ṣé wàá pa? Mo ń bọ̀ dọ́kítọ̀ yín lọ́hùn-ún. Ebi ni máa pa gbogbo yín sáyé. Orí yín ò pé. Mo kí n fi mí lè Bọ́lájí. Ìfẹ́ lè bá wò náà. Kí ló ṣẹlẹ̀? Ẹ̀rù ń bà mí o. Ẹ̀rù ń bà ẹ́, ìwọ àti ta ló jà? Èmi àti ẹni lójú kan kó jà. Mo sórí ọ̀rọ̀ ìfẹ́ mi àti nǹkan ló ń bà mí. Torí mi ò really understand ẹ̀. Àti pé mo mọ orí èèyàn tó jẹ́ tó bá ti ń di ọ̀rọ̀ olóbìnrin. Come on. Má sọ bẹ́ẹ̀ mọ́ láíláí. Mi ò ever nífẹ̀ẹ́ obìnrin mi láti jọ́ tí mo ti fojú mi kan ẹ̀. Má jẹ́ kí n parọ́ fún ẹ.
ìwọ ni ìdùnnú mi, ìwọ láyọ̀ mi, ìwọ ni gbogbo nǹkan tí mo ní láyé mi. Ó yẹ kọ́kùnrin balẹ̀ ní Naon Kafayat. Bó ṣe máa sọ nìyẹn, gbogbo àwọn ọmọ ẹlẹ́sẹ̀ ṣoṣooṣù tó wá yí ẹ ká lọ́fíìsì ẹ ní Ìbàdàn yẹn. Níbo kò sóbìnrin mọ́, kí n tó pàdé ẹ ni mo máa ń rò pé obìnrin wà tí bá rìn dáadáa màá rí obìnrin, ṣùgbọ́n nígbà tí mo ti pàdé ẹ kò sí èyí tó ní mínìn sí mi mọ́ nígbésí ayé mi. Kafayat, ìwọ ni ìdùnnú mi, ìwọ láyọ̀ mi, ìwọ ni gbogbo nǹkan tí mo ní láyé mi. Honestly, tí ò bá sì wọ̀ wàláì kò lè sí èmi. Ó máa ń dà mí lórí gbogbo tí bá ti rántí báyìí gbogbo nǹkan kan á rìn lórí mi báyìí. Irú ẹnu dúndùn kọ́ ṣé lóòótọ́ tá a bá farabalẹ̀ wò ara àwọn obìnrin mi tó rẹwà tó pọ̀ nígboro ṣùwárí èyí tó rẹwà nù wọ́n yẹn tó bá rò pé wọ́n ṣe lẹ́ńjìn bàbá irọ́ ni wọ́n ti di ajá di apẹ̀rẹ̀. Ìlú Akíngbadé sàdánkátà fún lu yìí wọ́n ló gbé ẹ pàdé mi. Mama forever ni mama ṣe bá fún lu yìí tó produce ọmọ bíi tiẹ̀. Honestly, ìwọ nìkan ni mo ní. Trust me. Are you sure? I'm double sure. That's me. Hello? Oh, Mr. Lawansin. Ṣé mo ní kó pàdé mi bí ilé ń jà? Okay, ní Godwin po mo ń bọ̀. Mr. Lawansin ni mi ti rántí pé mo ní kó pàdé mi bí ilé ni. Jẹ́ kí n sáré yọjú sí wọn ṣùgbọ́n. Okay. Yeah. Mo ń bọ̀ sí. Má pẹ́ o. Yeah. Baby mi, mo fẹ́ abẹ́ nínú yàrá máwọn mọ́mí tó wà ń bí ní àfidọ́nà pé kí n dúró fáwọn láti pè ẹ́ náà. Má bínú iṣẹ́ tí ẹ ló ń ṣe. Oh, of course, ó láti pè mí kí anybody tó wọnú ilé wa bá mi. Kí ló dé tó ṣojú báyìí? Ṣé ní òdùn láti rí mi ni? Of course, inú mi ò dùn. Inú mi ò dùn láti rí ẹ náà. I mean, time wo ni kò wá, time wo ló ń wá? Honey, mi ò pẹ́ ẹ̀. Ó ní kí n dé ní 3, mo dẹ̀ ń bọ̀ ní 2:25. Nǹkan tó bí mi inú gangan nìyẹn. You are too time conscious. Èmi tí mo ní kó dé 3 o'clock, mo mọ nǹkan tí mò ń sọ náà. O dé ní 2:25, ṣé o mọ̀ pé gbogbo nǹkan tí èèyàn ti tó lẹ̀ ló máa affect. I mean, I'm thinking about something and 2:25, 3 o'clock, 35 minutes. Honey, say that. Má bínú, eléyìí kọ́ wáyé bẹ́ẹ̀ ni. Irú ò ní ṣọmọ lọ́wọ́ mi mọ́. Èyí tó ti ṣe, èyí tó ti wáyé yìí ń sìn, gbogbo nǹkan tó ti bàjẹ́ báwo la ṣe fẹ́ tún ṣe? Báyìí fẹ́ tún ṣe mi ò mọ̀. 3, 2:25, about 35 minutes, I mean. Anyway, ìwọ fún mi kọ́kọ́rọ́ yàrá kan mẹ́. Kí yàrá? Inú hòtẹ́ẹ̀lì yìí ló ti ń jáde bọ̀. Aside that, mo mọ̀ pé o ní permanent room tó máa ń dúró síbí báyìí tó bá wálé láti Ìbàdàn fún weekend. So kí ló ń béèrè kí yàrá kankan fún? Obìnrin kan wà ní yàrá ẹ̀. Oh my goodness. Ṣé o mọ̀ nǹkan tí mo like nípa obìnrin ṣá? Nǹkan tí máa ń fẹ́ kóbìnrin ṣe ṣé o mọ̀? Kí ni? Good. Mo fẹ́ kóbìnrin má máa bẹ kó dẹ̀ máa sọ̀rọ̀ jù. Tó bá ti ní ṣe báyìí kó ṣe bẹ́ẹ̀ kó má complain. Irú obìnrin bẹ́ẹ̀ ni mo fẹ́. Má gbé mi mọ́ra. Ìyẹn ò ní wọlé ìwọ àtàwọn ta ni. Àwọn ta ló lúndù tó máa fi síbì kan tó máa jókòó síbẹ̀. Ìwọ àtàwọn wo? Mo jẹ́ àròbó. Obìnrin wà nínú yàrá ẹ̀ ó ti tẹ́. Kò sóbì stop ẹ̀ jáde. Kò sóbì stop ẹ̀. Ìwọ àtàwọn ta ni. Wọ́n tí bá ní obìnrin kankan nínú yàrá ẹ̀. Àwọn tó ní orígun mẹ́rẹ̀ẹ̀rin gbogbo àgbáyé yìí wọ́n gbọ́. Èní ìlú ọmọ lọ́pọ̀ èèyàn lọ́rùn. Wọ́n máa gbé òkú èèyàn lẹ́nu ìwọ. Ṣé ẹ lóbìnrin rẹ̀? Wọ́n ti kẹ́ lóbìnrin yẹn máa tàkọ́ lásán. Nísùúrù. Actually, pretty continent ní mo yẹ kó wò. Stop it now. Stop it. Orí ẹ̀ ti burú. You are mad. Network mẹ́ta jẹ́ pọ̀. Ayé ọkùnrin ti fà
irú kí lélẹ̀ ìwọ lọ kíyàn joyè apàtẹ́mátà ara ṣòdẹ̀kẹ́ mo kiri lọ láti àárọ̀ 210 naira péré ló bá mi wọlé. Ìwọ Ọlọ́run ṣàánú mi o, jẹ́ kí n rówó lé mi san kó ṣe tó parí o. Ẹ ti ẹ̀ dúró náà. Kí ló ń ṣẹlẹ̀ sí mi gan? Kò sí lójoojúmọ́ tí mo dẹ̀ ń ṣiṣẹ́ owó. Ìwọ Ọlọ́run ṣàánú mi o, má jẹ́ kí ayé pa mí dànù, yọ mí kúrò nínú wàhálà tí mo kóra mi sí, torí gbogbo nǹkan tó ti ń ṣẹlẹ̀ sí mi ò yé mi mọ́ o. Ọlọ́run ṣàánú mi o, ò jẹ́ kí n bọ́ bẹ́ẹ̀ o. Ọlọ́run ṣàánú mi. Ta ni ẹ o? Sharp corner, Emiralia ni o. Tó bá ń ṣe nǹkan tí kò ṣe déédéé o, táwọn tẹ́jọ́ ń ṣe nǹkan náà tó ń dán fún wọn tó ń dára fún wọn o, dákun máa wo bẹ̀ o, ẹni ò mọ bí ẹgbẹ́ tí wọ́n bá sáré kú gbọ́ àwọn kan tó ní wọ́n bọ̀bì kan. Manisuru, ẹ sábà ń gẹ̀tọ̀ òun lé. Ẹ má pẹ́. Kàn jẹ nǹkan tẹ́lẹ̀ tí wọn ò ní lè jẹ, wá gbọ́ tó bá sáré kọjá orí, tó bá lọ fẹsẹ̀ kọ́ ọgbà tí ó bá ṣubú tán wá ṣẹ̀ wá dúró torí òye Ọlọ́run tó fi bọ̀dá yẹ́lò ẹjọ́ ẹ bá mi wọlé kẹ́ bá mi pè kejì ń jáde kó wá fún mi lówó mi ń kiri lọ ni èkejì tó wọlé ń sìn ni. èmi ò ń bó lórí burúkú ẹ̀ sọ̀rọ̀, ìgbéraga ẹ̀ pọ̀ gan-an ni, ìgbéraga ó pọ̀ jù ní n bá sọ̀rọ̀. ibo ló wá wọlé sínsìn kó dé mi lóhùn. sẹ́yìn ò gbowó jẹ̀dí lọ́wọ́ ẹ̀kẹ́ kó tó wọlé ni. kò yí fẹ́ mi lówó tèmi. nígbà yẹn mi ò ń bá sọ̀rọ̀. ibo ló wá wọlé sínsìn. ẹ wọlé yàrá ẹ̀ ló wà ní first room by the right, ẹ bá ti wọlé báyìí yàrá ẹ̀ nìyẹn. ẹ ṣe kò tí ẹ ṣe orí tó ti ẹ ṣe. Run your race, make I run my race. Má jẹ́ kán sún ẹkùn kiri, ìgbà lónígbà ń lò. Má jẹ́ kán sún. Bọ̀dá yẹn jáde nítorí ọlọ́ èmi kiri lọ ẹ bá fẹ́ mi lówó tèmi. Ẹ̀ẹ́dẹ̀ mú jẹ̀dí 15 naira wọnú yàrá lọ kí ni kí n ti pẹ́ lẹ́yìn sí báyìí. Bọ̀dá yẹn jáde. Bọ̀dá. ṣó lórí burúkú ẹ̀ tí ìṣílẹ̀kùn látara. Kò ṣílẹ̀kùn fún mi o. ẹ̀kan olórí burúkú. Wọ́n dáhùn ẹ jáde nítorí Ọlọ́run. ẹni sùúrù bá. sílẹ̀kùn. Kí ni gbogbo ilé báyìí? kí ló dé nítorí 30 naira náà àbí. Ta ló ń ta jẹ̀dí 30 naira fún ọ? 15 naira ní jẹ̀dí tí mo ta fún ẹ o. Ta ló ń ta jẹ̀dí 30 naira? Bí ló ti di jẹ̀dí 30 naira? Ṣáà fẹ́ mi lówó tèmi ni o. Kò fẹ́ mi lówó tèmi. sanwó. gbowó ẹ. Aláwọ̀ wí oṣù. Bọ́dá ẹ̀dùn ẹ̀gbà fún kí ni gbogbo ilé? Ọlọ́wọ́ ẹ̀wọ̀n lẹ́yìn tó ṣe ní ọlọ́wọ́. Olè ẹ̀rẹ́ alábọ̀ọ́ta rẹ̀ kẹ́wọ̀n gún pa. Wọ́n ọkàn bá mi
mi ṣàyè ibẹ̀ lásán ọkàn ń dùn ẹ̀ mọ́lẹ̀ ọkàn pàṣẹ sọ́sọ́ pàṣẹ sọ́sọ́ èmi tí mo ní nǹkan mi rè ọkọ mi ní Bọ́lájí àyànmọ́ mi ní kádàrá mi ní asọ́rùn lèmi àti ẹ̀ ti yàn wá ọkàn ń ṣe lásán ni ó ń ṣe lásán alára thank you sir. kí ló ṣe tó bá mi jẹ̀rọ lọ. ike ni kò máa bí mi. o ní tìjú ni because tó bá ní tìjú wàá mọ̀ pé nǹkan tí ò tọ́ sí ẹ òun ló ń ṣàyànjú náà tó ń lé mi. ọkùnrin dìde wá sí ṣọ́ọ̀bù mi ó rí mi ó dẹnu ìfẹ́ kọ́ bí mo gbà fún ni. kò kí n ṣe pé bóyá mo dédé rí mo bẹ́ mọ́ ilé ló ti wá kí mi bí báyìí tó orí tó bẹ̀rẹ̀ sí ní ranjú kiri bí ẹni tí ò rọ́kùnrin rí. ó yé mi ọ̀rẹ́ ti yé mi mi ìmọ̀ ọ̀rọ̀ tẹ́yọ̀ fi máa kọjá lọ tí ò ní rí ẹ́ ṣọ́ọ̀pù lóòótọ́ kò yẹn gbọ́dọ̀ pé mo bá jókòó náà ṣọ́ọ̀pù bóyá máa látọ́ lẹ́rẹ̀. má lálẹ́ tó bá rí obìnrin tó fi confidence ṣí ìtàn sílẹ̀ máa já ìtàn ẹ fresh ni kòkòrò dání ni. kí ló ṣe é àníwọ̀ lo ò lójú tí sójà kí sọ fún ẹ má wulẹ̀ nira ẹ̀ lára o kàn waste time ẹ ni because orí Bọ́lájí bó ṣe wà yóò fi ẹ́ ń pass time ni ó fi ẹ́ ń gbáfẹ́ ó fi ẹ́ ń yọra ni má sọ̀rọ̀ ẹ̀ di kíní kókó má sọ̀rọ̀ ẹ̀ di kan tí ò wúlò kalẹ̀ sọ́kùnrin lọ́rùn fi ilẹ̀ because kò sí kan tó fẹ́ fi ẹ́ ṣe. delusion of grandeur jọ àbúrò wa wọrí ti ẹ jàre wọ́n ti ẹ̀ dúró bí delusion of ọkàn dìlíù dára ẹ̀ èmi nìyàwó ní ẹ̀ èmi ní kádàrá èmi làjọ mú ẹ̀. ó ń tọ̀ ẹ̀ ìwọ àbúrò má dá ìyá àgọ́ lóhùn ṣáà má wo ohun tí ẹ. orí burúkú làwọn ọkùnrin tó ṣe é báyìí o kí lẹ wá bá dé gbogbo orú eléyìí tó dé wọn ṣe yamayama tó tó yìí ọmọ wo tí ọwọ́ ọlọ́pàá bá fi lè tẹ àwọn olórí burúkú ó dá mi lójú pé wọ́n máa fẹnu fẹ́ra bí àbẹ̀bẹ̀. ẹ wo àǹtí mi àwọn ọmọkùnrin yẹn wọ́n bad gan ṣe rí àwọn méjèèjì wọ́n lọ lórí mi bí ẹ̀mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ bí wọ́n ṣe ń dá mi dùbúlẹ̀ ni wọ́n ń gbé mi lẹ́sẹ̀ ni wọ́n dá mi kúnlẹ̀ ẹ wo gbogbo ilé ọlá ló ti lose guard pátápátá gbogbo bẹ̀rẹ̀ ti bàjẹ́. ìwọ náà ó yẹ kó ti máa gbọ́ ó yẹ kó máa mọ̀rọ̀ àwọn èèyàn tó máa bá tó. mo mọ̀ náà mo ṣáà ń gbóhùn yẹn wúyẹ́wúyẹ́ bí mo ti ṣe ń bọ̀ kọ́nà nǹkan bí kọ́nà ò lè bọ́ nínú ọ̀rọ̀ tó ti sáwá kọ́nà kí n má bàa rí ẹ. ọ̀rọ̀ kẹ́mi ò ní rí ẹni láti yàrá ẹ̀ ni mo ti mọ pé ibi tó sáwọ̀ rẹ̀ wọ́n jẹ́ kí n sọ̀kọ́ fún ẹ lẹ́ni ẹlẹ́ni ni máa gbọ́ mi kó tó kúrò mi báyìí kó bá mi kówó mẹ́rin. kí ló ṣe lè kí ló ṣe ó ṣàrí mi lórí ìjókòó. ó ń dìbò ní àǹtí mo mọ̀ wá ẹ̀ lùsìnẹ́. ó da ìlú lówó tó jẹ́ o. 4,000 naira ni 4,000 naira. torí 4,000 naira ló wá fẹ́ sọ ọmọlúàbí ara ẹ̀ nù. ọmọlúàbí làbúrò yìí fi ń sákiri tó ń sákiri gbogbo kan náà àdúgbò. kọ́dà mi kọ́wọ́ mi ká mọ̀ bóyá ọmọlúàbí wà lára tiẹ̀ náà. ó lè àgbèrè àṣẹwó tó irú gbogbo ẹ̀ ló kú sára ẹ̀. èmi ò tẹ̀ mọ́ pé máa bá gbogbo bálabàla òṣì yìí ń bíbá iná. 3,000 tún lè gba 3,000. 3,000 naira nìyẹn náà. 1,000 naira tó wá kù nǹkan. kí ló ṣe farabalẹ̀ ṣé bẹ́ẹ̀ ni mo kó 3,000 fún ẹ ṣé wọ́n mọ̀ kó má gbà yín bílẹ̀ nìní tó bá dìwò yìí lọ́la kó wá wà bá 1,000 naira yẹn lẹ̀. èèyàn tí ẹ ní ẹ̀yin tẹ̀ tẹ̀ mọ bó ṣe ń lọ tẹkọ̀ sáré tọwọ́ bá kò tẹ kó o jáde. ṣé bó lọ́mọ ìyá gidi tó ń ṣe bí asin tó ń ṣe bí aròkè rí owó mọ́dẹ̀ ló wà lórí wa máa lọ. máa rojọ́ ọlọ́jọ́ kò padà wá bá apá mi bẹ̀ ó tún sáwà kan náà ó ṣe wọ́n kàn dá lọ. burú ti rí lè. àǹtí mi nǹkan tí mò ń sìn nìyẹn o àǹtí mi ẹ ṣe gan ọlọ́wọ́ abẹ́yìn náà láṣìírí ṣe rí bí mo ṣe wà ẹ́ bí mi ò bá jẹ gbèsè wọ́n á gbé mi lówó lọ nǹkan kan ṣàṣe mi ṣáà ni mo kàn gbórúkọ lórí fún nothing sharp corner kò sí nǹkan kan mi ò jèrè rí àní kéèyàn gbọ́jà sá mi ò jèrè rí gbogbo nǹkan ló máa ń ṣe mí ayé mi ti sú mi. sori ó bà ní kò tí ì bàjẹ́ ká ní kò dẹ̀ ń ṣe pé bóyá kínní ń sìn ìbá ìṣe bá ó mọ nǹkan sori gẹ́gẹ́ mo sọ lẹ́ǹkan ó bà ní kò tí ì bàjẹ́ mo ní èèyàn kan tí mo lè mú ẹ lọ sọ́dọ̀ ẹ̀ ìyẹn tó bá yẹ pé ó rẹ́dì sórí gbogbo àwọn ń fà mí torí gbèsè ọjà ò yá ajé òbúgbàjẹ ọjà pẹ́ ń gbà nǹkan kan gbogbo ẹ ló má dà fi sẹ́yìn tẹ̀gùn fi ṣọ. àǹtí mi lóòótọ́ ó ti yá ń bẹ ẹjẹ́ máa lọ bẹ̀ báyìí aṣọra gírì ẹjẹ́ máa lọ bẹ̀. ìwà títa ni èyí tó ń ṣàbẹ̀bẹ̀ bíi kínní wàá máa rìn láàrin títí wọ́n rò pé. Pàṣẹ́rò ti dé o pàṣẹ́pẹ̀sẹ̀rò alẹ́ tó múnádóko àfàtà tó pọ́njú owó rẹ̀ o. Pàṣẹ́rò. Eriki náà. àwọn eléyìí. Eriki náà. o ti wo late film rí fíìmù kan wà ṣe jáde late film ni. ẹ̀rí wọ̀. o ti late bàjẹ́ ṣáàpù kan àti kiri débi àwọn ti máa gbó lọ́wọ́ ẹ̀ àbí mẹ́rin lára lọ́wọ́ ẹ̀. wo
gbogbo everything àwa sọ àwa ṣe é dání padà. ṣé òótọ́ ló ń sọ ni. àmọ́ serious gidi. kí ló tí wò ṣe lè dúró dè mí. ayé ò kì í dúró dáyé mọ́ kò yẹ àti pé jẹ̀dí sharp corner òun ló ń rìn lọ́wọ́ yìí jẹ̀dí tiẹ̀ ó ti ń domi tán jẹ̀dí ẹ̀ ti domi. jẹ̀dí tèmi ń domi sharp corner. bọ̀ wo ayé sì wà o mo lè bẹ́ẹ̀ ra nǹkan mi o. bíi kí ni. tó bá sì lè mú bá. bẹ́ẹ̀ni sọ̀hún ṣé o ti sanwó ẹ̀ tán ní 650 kọ́ ló fún mi ní 1000. ní tiẹ̀ ní ìdí ẹ̀ mọ́ sórí gbogbo 650 ẹ̀ mọ́ fún ẹ. sórí sharp corner kò gbowó kò gbòbí. ó ṣìpù bíi pure water ó máa mú báṣin lẹ́nu. ọmọ ọlọ́rin package ayé òṣèlè ìmọ̀ ṣèmí ìláyé ń sọ. bàbá. olòṣì oníranù. kí ló sọ. olòṣì kò ṣì lọ tó o bá ra àwọn ẹlòmíì á rà á. ìràwọ̀ ìràwọ̀ mi máa ṣe wọ̀ mí ó sa òkè dákun dábọ̀ ó má gbà káyé lọ́rọ̀. kókókókó. àṣẹ́rò. báwo ni mo ti wọ ẹlẹ́mi ò bẹ́ yóyóyá ẹlẹ́lò ló fẹ́ lọ́sàn-án. mi ò ní kó gbé kíní sílẹ̀ náà mi ní kó gbélẹ̀ náà èmi ti wà pa. ó ṣe máa wà pa báwo. You know what? Our boys we àwa ti mú jẹ̀dí gan, àwa ti wà alright àwa ti rà lọ́wọ́ sharp corner ògidì jẹ̀dí ló ń tà so I don't know why tó ń sọ put it back on and go. kí ló ń sọ lẹ́nu jẹ̀dí sharp corner kì í. báwo ló ṣe wá fẹ́ kí n tọ́jà tèmi ń sìn yìí. ṣé ilé àbí ètò èwo ló fẹ́ tà ní. èyí tẹ́ bá fẹ́ ìwọ náà mọ̀ 1000 lélẹ̀. tó bá yẹ pé lè ó ti close ọ̀bọ̀ ilé bí a lè jọ máa lọ but whatever. bàbá mi ló lójú ẹ wà ìwọ ló faṣẹ́ ilé mi lọ́wọ́ iṣẹ́ ta bí èmi sí ni iṣẹ́ yìí kì í ṣiṣẹ́ àyàbá tèmi sharp corner ó máa mú kọ́nà mọ́ mi lọ́wọ́ ó máa fi kọ́nà gba gbogbo kọ́sítọ́mà mi ládùúgbò yìí níbi tán forí tèmi sọlẹ̀ sí mi ì dẹ́ ṣẹran rírọ̀ ìṣẹran rírọ̀ o mi ì dẹ́ fẹ́ ní òkú èèyàn lọ́rùn torí ẹsẹ̀ tí fàlì gbé lọ́jọ́ kìíní àná rè tó gbèrè tí bàbá mi fi ràn lọ sọ́run àrèmábọ̀ òun ní sharp corner náà gbé màá wá jẹ́ kó yí ẹ pé adẹ́tẹ̀ ni mi ò lọ́wọ́ mi ò lẹ́sẹ̀ tí bá da wàrà ẹnu sínú yẹ̀pẹ̀ tán màá tún wá yí mọ́ yẹ̀pẹ̀ débi pé àwọn ayé ò ní rí ẹ kó èmi ni mo bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ ẹjọ́ àwọn ilé ẹ̀kọ́ olóṣì ó ti mú kó mẹ́kọ̀ọ́ owó yẹn ń dà lọ mò ń bọ̀ wá bá wọn. báyìí ṣá ni yóò máa rí lọ báyìí ṣá ni yóò máa rí lọ Ọlọ́run èmi nìkan tó tí ó bá lè máa lọ báyìí pẹ́rin máa kọ́kọ́ gba ṣọ́ọ̀bù náà bíi ti àmú ìwà tí bá gba ṣọ́ọ̀bù tó máa wá kúrò nínú yàrá kan lẹ́yìn ìgbà yẹn wọ́n tún wá ra mọ́tò àjọkẹ́lẹ̀ máa wá kọ sharp corner 1 sí lẹ́yìn tí bá wà ń lọ ní gbòòrò ayé wọ́n máa sàmì lọ́tù wọ́n máa ní sharp corner mama down ló lè ṣe sharp corner ló lè ṣe sharp corner ló lè ṣe Ọlọ́run èmi nìkan tó abẹ́ ìwọlẹ̀ abẹ́ ẹ̀rí nǹkan ọpẹ́lọpẹ́ àti kàfáyà láyé mi ẹ̀rí nǹkan ẹ ṣé o mo dúpẹ́ o gbogbo jẹ̀dílé ló ti tán empty bottle mo kó jọ empty bottle Ọlọ́run ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé Ọlọ́run mo bọ́ àtúnríṣe o bàbá àtúnríṣe orí mi ò gbọ́dọ̀ burú o ṣe bí ẹni Ọlọ́run pé. báwo ni. kí ni mo tún ṣe fún ẹ. o ṣe nǹkan kan fún mi kí ni mo sọ fún ẹ pé ó ṣe mí. ara ń fún mi sí ẹ láti bí ọ̀sẹ̀ bíi mélòó kan ló ti ń ṣe bákanbàkan sí mi ó jẹ́ dá mi lójú bẹ́ẹ̀ pé o ti ń rọ́kùnrin mi lẹ́yìn mi. wo Rasaki mi ò ráyè ẹjọ́ òṣì o
sórí Ọlọ́run tó mọ̀ wípé o máa gbọ́rọ̀ lẹ́ni ló jẹ́ kó rìn wá sí bíbá ìfúnra rẹ̀ sórí nǹkan tó wà láàrin mi àti ẹ ó ti dópin o mi lè fẹ́ ẹ mọ́ máa lọ lé yín kí ló ń wá kiri. wa ibà wà lára ẹni. ibà wà lára yàrá ìyá ẹ lọ́rùn a ní kankan ò ṣe mí sẹ́ mo mọ̀ nǹkan tí mò ń sọ mo ní mi ò fẹ́ ẹ mọ́ mi fọ́lá mi má bàa yé mi jẹ́ má sọ mi lóní gbèsè olóṣì mi ò ṣe mọ́. mo ti mọ nǹkan tó ṣe ẹ́ o ti fẹ́ràn owó jù tó torí pé mo rí owó fún ẹ láti jọjọ ìlú ṣe àbí mo ti mọ nǹkan tí máa ṣe máa lọ owó ẹ̀ máa padà wá. ṣebí nǹkan tó fẹ́ nìyẹn máa lọ owó ẹ̀ máa kó wá fún ẹ kó tẹ kóra ẹ lọ. ìràwọ̀ mi máa ṣe wọ̀ mí mo sá òkè dákúndàbọ̀ má gbà káyé ló ràwọ̀ mi mọ́ tiwọn. ìràwọ̀ méjì lókè ìkan òdì kan lọ́wọ́. Life no be competition. Run your race, make I run my race. Má jẹ́ kó sùn ìgbà lóní gbàgbọ́. Àwọn ònìyàn láàárọ̀ Sunday tí ó dùn ní jẹ́ kí yàn sùn báyìí. Tó ń bọ̀ o. Bó ti rí lónìí, bẹ́ẹ̀ kọ́ ló máa rí bó bá dọ̀la o. Kí lójú òrìrí, àfitàbá fẹ́ dẹ̀ ẹ káàárọ̀. ẹ káàárọ̀. láti bò. Kẹ̀bíà lórúkọ mi ní àǹtí ni mò ń gbé. mo ti rántí ojú ìlò tó ẹ máa wọlé bọ̀. àǹtí mi ńkọ́ ṣé wọ́n fi nǹkan rán ẹ sí mi ni. a rí ilẹ̀kùn àti kàfé ń ṣiṣẹ́ láàárọ̀ ẹ̀ màtàdé máa fi débẹ̀ òkú wọn la bá. Ṣáàtì mi kú ẹ̀dá mi lọ́rùn ṣáàtì mi kú. Ìyẹn o ikú ti gbọ́ kàfáyà láìsí. Yéè! Má kú ẹ̀wọ̀ mi ni. Aláàánú mi ni kàfáyà. Aláàánú mi ni kàfáyà. Kàfáyà aláàánú mi. Ibo ló wà? Mi ò rí ọmọ. Ibo lọ lọ yàrá. Ibo lọ lọ yàrá sẹ́ẹ̀. Ṣé bí kì í yàrá? Ibo nílẹ̀. Ọ̀nà kàfáyà. Yéè! Àsáré pé ìbànújẹ́ àsáré pé ọ̀fọ̀. kò gbé ọ̀rọ̀ ikú àti ẹ̀yẹ kó gbé kúrò lọ́kàn o kí òògùn fúnra ẹ kó lè lójú tu ọ̀rọ̀ ilé ayé ẹ kó mọ bí máa ń tẹ̀síwájú. ó dẹ̀ yọ lọ́run tó fi máa tiẹ̀ kó láàrin wa gan báyìí sí ṣùgbọ́n tó bá wá jẹ́ ti ìbùkún tí gbogbo èèyàn ń pariwo bóun ló pàǹtí ẹ kókó náà má kú mọ́ kó má gbáyé lọ èèyàn ní gbé àlùbọ́sà kó wẹ̀ fọ́ wò ó wọ́n fi kíní kan dá ẹ lójú látẹ̀ni lọ pé wọ́n ṣe bí bàbá fún ẹ wọ́n ṣe bí ìyá fún ẹ wò ó bàbá Kàfáyà máa tọ́jú wọn ju bó ṣe lérò lọ kó dẹ̀ máa wo ọ̀rọ̀ 20,000 tó bèrè lọ́wọ́ mi ń jẹ sí mo ti rí tán o díẹ̀ ló kù kó pé o kó pé báyìí kí n kó lé ẹ lọ́wọ́ ni. Sharp Corner mo ti mí sí ẹ gan mo jẹ ti ṣe é lọ́pọ̀lọpọ̀ ìgbà àdáríjì mi ni má bínú sí mi tí ò bá sí ẹnu ayé mi mi lè jẹ́ ẹ̀ kankan ta ni mí tí ò sí ẹnu ayé mi. tíbi lọ́pẹ́lọpẹ́ ẹni dákun jọ gbà mí padà sínú ilé ayé ẹ̀ Sharp Corner mo bẹ̀ ẹ́ dákun jọ tí Ọlọ́run bẹ̀ dákun. Rasaki kí lè ro ọkùnrin náà sórí mo ti di ojú mi báyìí kí n tó là á tí ò bá kó aṣọ òṣìṣẹ́ tó kó sórí bẹ́ẹ̀dì mi kó jáde kúrò nínú yàrá mi máa ṣú ẹ ní pẹpẹ mo ní kókó ṣú ẹ. jáde bíi ti báwo ibi mi ní kí n wá bí kí n sun alẹ́ ìmọ́jú kí n lè fi rẹ̀ ẹlẹ́kùn ti ẹ̀gbọ́n ẹ̀yìn. rẹ́tọ́nilẹ́kùn olóyè fún lórí burúkú ni wọ́n máa fún yìí bí ìyá ńlá máa gbé ní sọ́nà kékeré àmà gorí ẹni níwọ̀ sórí tó bá kó aṣọ yẹn kúrò lẹ̀ kó jáde kúrò má padà lè lé ẹ lórí o kí ni mo ti ẹ̀ bẹ́ẹ̀ sọ. ṣe sùúrù má bínú náà. ṣe sùúrù ṣe sùúrù. wọ́n pa mí níyàwó wọ́n fà wọ́n lé kóòtù Ọlọ́run lọ wọ́n sọ̀rọ̀ wọ́n tún wáá pa mí lọ́mọ ọmọ ẹyọ kan tí mo ní arúgbó ara wọn àfi bí mi nìwọ Ọlọ́run
àbáyá ọmọ mi ẹni yóò tó bá pa mí lọ́mọ ogún ọdún lónìí ni ọgbọ̀n lónìí òun náà lọ bá káwọn náà yà lọ bá ni o kí wọ́n lọ bá ni o kí wọ́n lọ bá gbogbo ọ̀nà yóò tí wọ́n lè gbà wọ́n lọ́wọ́ lẹ́nìkan o wọ́n ni mo ní o ẹni yóò pa mí lọ́rùn kó náà lọ bá ni kó lọ bá ọmọ mi Kàfáyátù wọ́n lẹ́mọ̀ mí mà wọ́n lè farúgbà gbé ara bí wọn gbogbo ni wọ́n ti fi hàn rí báyìí wọ́n lọ́wọ́. níbo mo wá fẹ́ kiri jẹ̀dí mi bàbá yìí nígbà tí mo ti di ẹni àìjírí ẹni àìjíkù lọ́dọ̀ àwọn ará àdúgbò mi àti lọ́dọ̀ àwọn kọ́sítọ́mà jẹ̀dí sharp corner everybody wá ń pariwo ní jẹ̀dí mi tó ti ń dùn lẹ́nu àwọn èèyàn tẹ́lẹ̀ ó wá di nǹkan tí ó dùn mí báwo ni mo ṣe fẹ́ ṣe níbo ni mo fẹ́ gbọ́rọ̀ mi gbà. èmi pàṣẹrò fúnra mi tí n bá tiẹ̀ tó wá sọ pé mo rọ́jú o mo lọ sọ́nà jíjìn mo lọ tajà egun káká báyìí ni màá fẹ́ pa 200 naira. ǹjẹ́ mi ní tètè wá nǹkan ṣe sọ̀rọ̀ ara mi káyé tó gbàgbé mi pátápátá. Ẹ́ríkì náà irun malẹ̀ tó mú jẹ̀dí èmi ni ó dẹ̀ mọ̀. Báwo ni? Òní bàjẹ́. Máa bọ̀ mo ti ní jẹ̀díjẹ̀dí mi ti dájú nsìn yìí gbogbo nǹkan ni mo fi kí pátápátá. pátápátá délẹ̀ pátápátá délẹ̀. nǹkan tó ṣe ni pé má wọrí jẹ́ kí n lọ mú jẹ̀dí mi lọ́dọ̀ sharp corner. má ṣe yẹn mo ti tún ṣẹ́kùn ìyẹn ọlọ́wọ́ nípa ṣé ọwọ́ ẹ jẹ́ sórí gbogbo kínní tó bá ti tọ̀ wọ́n sìn tó bá ti tó àgbo yẹn wò yẹn jẹ̀dí yẹn gbogbo ẹ ló máa láì gbọ́n mi rọjò mi tí ì ṣe ọwọ́ jọ. sórí kò ń ṣe pé mi ò understand ẹ but ìwọ náà gbìyànjú láti understand nǹkan tí mò ń sọ fún ẹ sórí sharp corner ń sìn ọ̀rọ̀ ẹ ni wọ́n ń sọ jẹ́ díẹ̀ ló ń rìn kò yẹ sọmọ pé mi ti kò lóye sun fọ́ kìsìkìsì nọ́mbà mo ti gbé máa tọkun ojú tìrìtì àwọn tí ò gbé bẹ́ẹ̀ ló ń jọ lójú àwọn tó gbàrò làǹbò ẹ lọ bí wọn àwọn tó pẹ́ mbẹ̀ gan fẹ́ mọ̀ wọlé anything tí mo bá endorse gbà jẹ́dí sharp corner ń lọ wáyé sọ lọ́wọ́ yìí sharp corner ṣáhàn lọ ní jẹ̀dí yó fọ́fọ́lẹ̀ tẹ̀lé mi. Fọ́fọ́lẹ̀. Ọya wá lọ bú wò náà. Máa bọ̀. Orí ibi tó mọ́wọ́ mi sí ni o. Sórí èmi gan ti gbọ́ kò sáyé 1000 mọ́. Tó bá ti lo jẹ̀dí tán, wàá tún ṣe kí ni. Máa ọmọ ẹ ti báyé jẹ́. Ọ̀fẹ́ ló bá dé. Ọlọ́run máa ṣe o. Mo ti tún ṣẹ́kùn o, mo ti yàtọ̀. Èmi gan ti lọ lébọ̀. Bó ṣe yẹ kó máa ṣe gangan ló ṣe ń ṣe ìyọ́dọ̀. Hello, ya sáré bọ̀. Kò lè bá mọ̀ sórí. Ọmọ ó jù mí lọ́wọ́. Báwo lè ṣe máa ń ṣe gbá. Jẹ̀dí rè. Jẹ̀dí mi. Wàá rí dánwò. Wàá rí pé rere lọ́lọ́run. Mo yẹ tó kó wá mi eléyìí sí ìyá àwọn èmi kan fẹ́ gba gbogbo kọ́sọ́mà mi padà. Kí ló dé? Àrùn àyà ni o. O sọ fún mi pé o lárùn àyà. Àrùn àyà báwo? Àrùn àyà ni. Gbàgbé yẹn jàre àìsàn lóòótọ́ tó ń pè fáwọn èèyàn ní jẹ̀dí má jẹ́ kí n pariwo ẹ̀ wo Ọlọ́run ní jẹ́ kó ló pé èèyàn lọ́rùn àìsàn àlélẹ́yìn mẹ́rin. Oh my God wo àìsùn la máa ń jà sùn tójú bá ti pọ́n la máa ń mú rẹ lè bẹ̀ bó ti sọ fún ẹ tẹ́lẹ̀. Hello. Àrùn àyà ni. Mo jẹ́ ká pàdé lọ́dọ̀ sharp corner mo ti jẹ poison bí. Eléyìí náà tún kọ́. Mi ò jẹ́ tòkì yẹn gan mọ́ poison lè wà ń bẹ̀. Má ṣe báyìí. Hello. Yes. Mo máa rúgò àti jẹ̀dí àti ilé ìkọkùn màdé tà mọ́ báyìí sharp corner ó ti wá yé mi báyìí gbogbo iṣẹ́ ọwọ́ ẹ ni mo ti rí ó sọ jẹ̀dí tèmi di àìsàbí wàá bá mi bẹ̀ ó ti tó kú báyìí ikú báyìí lọ́rọ̀ ẹ gbà torí o ti pa mí sáyé èmi náà máa rí pé mo pa ẹ́ lápá sọ́run máa rí ti kú láìpẹ́ èmi mo bẹ̀ sọ. Ẹ kú jókòó. fa sharp corner. Ṣé ó wà ń bẹ̀? Ó wà ń bẹ̀ gan. Sharp corner. Ẹ pẹ̀lẹ́. Ìbò wà látàárọ̀. Ọmọ tó tẹ̀rí yẹn kọ́ ló má ta lọ́wọ́ yìí. Sharp corner jọ sáré kọ́kọ́ fún mi ní àpòrò náà jọ torí ọlọ́. Àpòrò báwo kí ló ṣẹlẹ̀. Wo àpòrò sáà ni kò kọ́kọ́ fún mi náà jọ torí ọlọ́ sharp corner. Ọ̀rẹ́ ẹ̀ ti jẹ poison.
ẹ gbà. ó ṣẹlẹ̀ bú jẹ̀dí fún mi báyìí kó fa fàtọ̀ sí ó ti yẹ gbogbo 7 selection yẹ kó wà ń bẹ báyìí. eléèlò. ṣáàjẹ́ kó jọ 100 naira jọ torí Ọlọ́run. Oya Haruna Ṣọlá kọrin ká gbọ́ kí ló ṣẹlẹ̀. ọ̀rẹ́ rí láti mú ma gist ẹ̀ ó ṣàmọ̀ pé tí ó bá nídìí obìnrin kì í jẹ́ kúmọ́lú obìnrin tó bá jẹ́ kúmọ́lú kan á jẹ́ pé kú má kọ́ ní ilé wọn lọ ni wọ́n á dà fún ẹ jàre. ọmọ agbáyé èèyàn ni ẹ ọmọ ṣe bí jẹ́jẹ́ mi ni mò ń lọ ní mo bá gbájú lé pàṣẹ́rò ló bá kí mi o ló bá bẹ̀rẹ̀ sí ní disturb mo bá wọ̀ pé ojú tó ti mọ ni ò lè sọ pé òun ò mọ ni mọ́ ló bá ṣàn fi jẹ̀dí bẹ́ẹ̀ mi mo ní mi ò mu jẹ̀dí àfi tí mo bá dé sharp corner ló ṣàn ní kí n jọ could you believe kó tó máa fún mi jẹ̀dí báyìí I swear to God àìsàn ló fún mi. jẹ̀dí pàṣẹ́rò gbà mo sọ fún ẹ ọmọ tí máa mú báyìí mo fẹ́ lè pì fún mi I swear to God. o ti mú gamale 20 nìyẹn. èmi ò mọ̀ pé gamale 20 ló ń ta mi ò tètè rí èèyàn sọ fún mi. gamale 100 ló mú ọ̀rẹ́ gamale 100 òun ló mú. Ọlọ́run ló yọ mí ṣe rí ká má parọ́ fún wa ṣe rí nínú gbogbo pọmọpọmọ ọ̀gá lábùké o I swear to God Ankara yàtọ̀ sílé ṣe rí sharp corner tẹ́ ń wò yìí ọ̀rọ̀ ẹ ló ń sọ ń gbòòrò sharp corner tẹ́ ń wò yìí èèyàn ni wà láyọ̀ ọmọ tó ń sọ̀rọ̀ yẹn sí rè ẹ wò sharp corner ló lè ṣe sharp corner òun ló lè ṣe. ẹ wàá mú lédè Ìbàdàn ẹ wàá sọ pé sharp corner ló lè ṣe. ẹ wàá sọ pé sharp corner ló lè ṣe. àwọn adarí pọ̀. àwọn adájẹ́ náà lè àìṣe mọ̀ tọ́lọ́ máa ṣe tó máa ronú pọ̀. sáré fún mi ní alẹ́ àfàtọ̀ ọ̀pẹ́ yìí fún mi ní gbogbo ẹ̀ ń ṣe sáré lo pọ́ǹsì jọ jọjọjọjọ. ẹni sùúrù. tàmí ló ń jó. oh my olúwa mo mà dúpẹ́ o bí business mi bá lè máa lọ báyìí èmi náà ní pẹ́ kúrò nínú ilé ìbínú kòónú tí mò ń gbé yẹn màá wá dúró màá wá gbalẹ̀ self content tó gara ni màá máa yọ fandafanda abẹ́ẹ̀rí mi ìrìn mi gan ti change èmi náà dẹ̀ mọ̀ ó kò yàtọ̀ fúnra rẹ̀ ni o owó ló ń sọ̀rọ̀ owó ló jẹ́ kí n yẹ ẹ̀gẹ́ rẹ̀ owó mà dá lára o lẹ́ni jọ̀wọ́ sí jọ̀wọ́ ọlọ́run gbà. tó o bá kọlù mí màá gbá ẹ ní etí sharp corner àbí kí náà ń pè ẹ́ sharp corner àbí kí náà ń pè é dá mi lóhùn. sharp corner àṣírí ẹ ti tú sí wa lọ́wọ́ gbogbo ẹ̀ lámọ̀ gbogbo bó ṣe ń ṣe lámọ̀ níyàn ìwọ wá olú ọgbọ́n ó wá bọ ọjà tèmi jẹ́ alẹ́ mi tó ti ń lẹ tẹ́lẹ̀ ò jẹ́ kó lè mọ́ àfàtọ̀ mi tó ti ń tọ̀ tẹ́lẹ̀ ó ti jẹ́ kókó break gbogbo ẹ̀ lámọ̀ jẹ́ kí n sọ fún ẹ ṣó ara ẹ nílùú yìí ṣó ara ẹ mo fẹ́ kó bọ́ pọ̀lú ara ẹ sọ̀rọ̀ sharp corner èmi pàṣẹ́rò ni mò ń bọ́ àtọ́dún tí mo dẹ̀ ti ń bọ́ mi tí ìdìbò abáńlákú bá bẹni tó yẹ̀ mí lọ́wọ́ wọ àfiwọ́ gbogbo ọgbọ́n ẹ ni mo mọ̀ ṣó ara ẹ ní ọ̀dọ̀ mi. pàṣẹ́rò mò ń gbọ́ kò sí nǹkan tó kàn mí pẹ̀lú ẹ o tajẹ̀ díẹ̀ kí n tajẹ̀ dí mi ọlọ́run ò bínú sí o ìwọ ló kí n fẹ́ rí mímí látàn. kò possible mi ò lè rí mi ẹ látàn tó rẹ́ni bí ní ẹ. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ mi ò lè rí mi ẹ látàn ọ̀rọ̀ ló dẹ̀ fẹ́ gbọ́ ṣé orí iṣẹ́ jẹ̀dí tá à ń sọ nípa yìí wọ́n bí àwa síbẹ̀ ni. gbogbo ọ̀nà tó ń gbà gbogbo ẹ̀ ni mo mọ̀ ìwọ ló ń ṣògùn bọjà mi jẹ́ ìtàn ló fẹ́ gọ̀ sórí bàbá tó bí bàbá ńlá kú bàbá títí ẹ nígbà tí màmá ẹ tó fẹ́ ogún ọdún ló lò nídìílé bàbá ẹ tí wọn rọmọ bí ọ̀dọ̀ àwọn bàbá tèmi náà ti wá gba alẹ àtàfàtọ̀ kò yẹ nǹkan tí mò ń sọ kó tó rí ìwọ ìbí sórí iṣẹ́ yìí wọ́n fi orí tèmi wọ́n fi sọlẹ̀ sórí ẹ̀ ni kò yẹ nǹkan tí ń sọ ìwọ ló fẹsẹ̀ rìn wọ ìlú yìí ó dẹ̀ má fẹsẹ̀ rìn padà sharp corner wa gbọ́ má fojú di mí sharp corner ṣó ń gbọ́ mi. mo ń dá ẹ lóhùn. má fojú di mi tó bá fojú di mi tí n bá bínú tí n bá travel lọ sílùú màmá mi tí n bá fi lè padà dé ó máa ya wèrè ni. ìwọ ló máa búgi jẹ ṣéyàn kan á máa ṣe báyìí wọn á máa rajà lọ́wọ́ ẹ̀ wọ àwọn èèyàn ti upgrade wọ old school ni wọ ọgbọ́n bó ṣe ń kì mí ni sharp corner ló lè ṣe èmi ni mo hot lọ́wọ́ báyìí. èmi ló school sharp corner máa jẹ́ kókó lù lóde mi. bí wọ́n dàbí kí n fọ́ orí ẹ bí wọ́n dàbí. tewétewé èsì òróró tègbòtègbò àtàrí ògbóná tòun tègbò. bídèrè bá mọ mi ìjèrè jò ní
pẹ́pẹ́yẹ ò ní bíná kó bíná títí kí pẹ́pẹ́yẹ ọkọ bẹ́ẹ̀ ni ọ̀wàwà ò ní bíná títí kó ké lóòjọ́ orí ọ̀rọ̀ tí olóko fi ń sọkún báyìí ẹ̀rín làparò fi rìn á ní mùmúra mùmújẹ mùmúra mùmújẹ mùmúra làparò ń ké o eré àlẹ́ náà báyìí la kọ́ aláǹgbálẹ̀ sórí gbogbo èyí tó ní pàjẹ́rò àbí pàṣẹ́rò lẹ́ ń pè tó ní ṣeun irọ́ ní pa nǹkan lérí dànù lásán ni kò sí ohun tí ó ṣe béèyàn kan bá gbìyànjú àti lé ọkú òní Akíngbadé irọ́ ní pa béèyàn bá pe eré ẹ níbi eré ara rẹ̀ ni ó fi gbé papà bẹ́ẹ̀ mọ̀ sọ bẹ́ẹ̀ fi ẹ lọ́kàn balẹ̀ ó wàá rí pàṣẹ́rò tó ń wí òun gan ti ń gbèrò àti kú òní Akíngbadé fún ọ. ṣé lóòótọ́. bẹ́ẹ̀ mọ̀ sọ. gbogbo bó ṣe ń lérí sí mi ẹ ló jẹ́ kẹ́rù má bẹ̀ mí ó ní gbogbo nǹkan tó bá ní láyé yìí ló máa fi bá mi jà díẹ̀ báyìí ló kù kó yẹgi mọ́ mi lórí. ọgọ́ bá àwọn bàbá mi tí ìlú ni àwọn àyàn àgálù lásán ni 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 gúnugún bá gùn lásán ni. ẹ ṣe sá ẹ ṣe gan sá. ikán ìhalẹ̀ lásán ni kò sí ohun tí ó fi ọ ṣe ọgbọ́ kò sí wàhálà kó fọkàn ẹ balẹ̀ ó rí bọ́ọ̀bì wá ń gbà mí ní ti bọ́ sí ọ̀sẹ̀ tó dọ́sọ̀lẹ̀ ọ̀sẹ̀ tó dáa. bàbá ẹ ṣe gan sá ẹ ṣe gan sá nǹkan tí mo ṣe máa ń láìkì náà nìyẹn ṣé wàá rí màá tún wá jẹ́ kí obìnrin túgbó. bẹ́ẹ̀ jẹ́ rí gbogbo ìgbà ẹ ṣeun ẹ ṣe gan sá ẹ kú tọ́jú mi ẹ ṣe. ọ̀kárí. bàbá o. ìràwọ̀ mi máa ṣe wọ̀ mí ó sa òkè dákúndàbọ̀ ọ̀gá káyé ló ràwọ̀ mi mọ́ tiwọn. ìràwọ̀ méjì lókè ìkan òdì kan lọ́wọ́. ẹ kálẹ̀ o wọ́n ní ẹ̀ ń béèrè sharp corner. bẹ́ẹ̀ni mo dé ṣọ́ọ̀bù sharp corner tó ń ta jẹ̀dí wọn á ló ti close mo ní kàn jọ torí Ọlọ́run kọ́ júwèé lé ẹ̀ fún mi òun ni wọ́n ṣe júwèé mi báyìí fún mi. Sherry mo ti close lóòótọ́ èmi ni sharp corner Sherry ẹ padà wá níjọ́ Monday kẹwàá ra jẹ̀dí. ẹ wá ẹ má lọ. ẹ wo mo fọlọ́run bá bẹ̀ yín ṣe rí Ọlọ́run ò ní dojú tì yín o Ọlọ́run ò ní dá yẹ̀yẹ́ yín sílẹ̀ o ẹ jọ ẹ ta jẹ̀dí yẹn fún mi lálẹ́ yìí bí ẹ ṣe ń wò mí yìí mi ò gbọ́dọ̀ farapamọ́ fún yín mo ní máàcì nìbàdàn lálẹ́ yìí ọmọ tí mo dẹ̀ ń sọ iye mi àti ẹ ti lérí síra wa gan ẹkùn ni mo wá fẹ́ kó mọ̀ yìí pé èmi náà nílùú tí mo lè sáré lọ tí mo lè sáré dé. Sherry uncle tí bá ti close shop ní lálẹ́ Saturday bẹ́yẹn ó tún dàárọ̀ Monday kí tó ṣí shop ẹ wá ra ǹjọ́ Monday. ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kó jẹ́ bẹ́ẹ̀ máa sanwó fún yín owó gidi ni máa san fún yín ju iye tẹ́ ń ta gangan náà líle. alóró owó kọ́ lè léyìí kò sọ̀rọ̀ ń bẹ̀. irú kí n gbogbo wà lábàá ìjòyè ọ̀dọ́ uncle ẹ má bínú. uncle ó dẹ̀ ní ọ̀nà míì tá a lè gbégbá Sherry tẹ́ bá lè ní sùúrù fún mi di àárọ̀ ọ̀la Lákíngbadé máa gbé jẹ̀dí yẹn wá bá yín níbikíbi tẹ́ bá wà. ṣé ẹ̀yin fúnra yín lẹ máa gbé wá. fúnra mi ni máa gbé wá àbí ẹ fẹ́ kí n rọ́mọ wá. rárá ẹ má ràn ọmọ wá. màá wá fúnra mi níbikíbi tí ẹ bá wà ní màá wá gbé jẹ̀dí yẹn bá yín ibo wà ní kí n ti wá gbé bá yín Lákíngbadé báyìí. ṣàkọlà tó bá sọ fún mi pé ìwọ ló lè parọ́ dán yìí lórí bẹ́ẹ̀dì máa jírí máa bọ́ sọ́jà sórí àgbo tó ń ta yìí ó le jù ìwọ fúnra ẹ ó dùn jù tó fi lo wákàtí méjì lórí mi ní ìwọ̀n mọ́. kí lẹ ti rí sórí Bọ́lájì sórí kò sẹ́lẹ́gbẹ̀jẹ̀dí mi Lákíngbadé tábà tí wọ́n ń sọ eré orí pápá
kò sẹ́lẹ́gbẹ́ mi lákíngbadé ni mo sọ sórí oúnjẹ tí mo mọ jẹ nìyẹn àwọn èèyàn kò tètè já sí ni. èmi díẹ̀ tí wàá já sí báyìí mo ti já sí sórí jíjá sí tí mo wá já sí gbogbo ìgbà tí bá ti wá sílùú Akíngbadé báyìí ìwọ máa dé ẹja ọ̀bọ̀kún èmi àwọn máa jẹ lájẹǹjẹ tán àjẹǹjẹ tán ni mo fẹ́ máa jẹ. Bọ́lájí àní kò sí wàhálà mo wà ń lé fún ẹ jí gbìn bó bá ṣe ń jù sí màmá hàn. àti mo kọ́kọ́ bẹ̀rẹ̀ láti bí. àní o má kọjú Bọ́lájí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni èmi ni máa pa ẹ́. ìṣàkọ́nà ló lè ṣe alóhùn ló lè ṣe ìṣàkọ́nà òun ló lè ṣe. Bọ́lájí o nǹkan kan rú mi lójú tí ò yé mi ó ṣáà ní ọmọ bíbí ìlú Akíngbadé ni kí lè wá dé tó jẹ́ pé òtẹ́ẹ̀lì ń sùn ní family house l'Akíngbadé yìí. wo a ní family house a ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ family house ni mo máa ń sùn ṣóyí láti àná tí mo ti wá pàdé ẹ̀ ni mo ti pinnu pé mi ò ní sùn bẹ́ẹ̀ mọ́ obìnrin tó dàbí tiẹ̀ tí mi ò rí irú ẹ̀ rí kí n wá gbé lọ family house mi ò lè dánwò. Bọ́lájí oníṣìnà nìyẹn ó fẹ́ràn nǹkan tá à ń wí pọ̀ jù. mi ò mọ nǹkan mi mo láì díẹ̀ gan ni bẹ́ẹ̀ ni. máa wá ṣe é léṣe máa wá ṣe é léṣe ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹni ò tí ì rí nǹkan èmi. wo èmi fúnra mi ni màá já ẹ lé. kò sí wàhálà. mi ò fẹ́ jẹ́ kéèyàn kọ́. kò sí wàhálà bó ti máa rí nìyẹn. Bọ́lájí èmi ni màá pa ẹ́ ó yá. ọ̀sà òkè dákúndàbọ̀ ó má gbà káyé ló ràwọ̀ mímọ́ tiwọn. ìràwọ̀ méjì lókè ìkan òdì kan lọ́wọ́. life no be competition run your race make I run my race. má jẹ́ kán sún ẹkùn kiri ìgbà lónígbà ń lò. má jẹ́ kán sún ẹkùn kiri ìgbà tirẹ̀ adé o. bó ti rí lónìí bẹ́ẹ̀ kọ́ ló máa rí bó bá dọ̀la o. kí lójú òrírí àfi tá bá fẹ́ dẹrù bọ́ lọ́rọ̀ o. ṣáà ti fọkàn balẹ̀ o kò dẹ̀ máa gbàdúrà o. tó bá ń ṣe nǹkan tí kò ṣe déédéé o. táwọn tẹ́jọ́ ń ṣe nǹkan náà tó ń dán fún wọn tó ń dára fún wọn o. dákun máa wo bẹ́ẹ̀ o. ẹni ò mọ bí ẹgbẹ́ ti là á sáré kú. gbọ́ àwọn kan ń torí wọn bọ̀bì kan tiwa ò nílé torí bọ̀ o. àwọn kan ń jẹ nǹkan tẹ́lẹ̀ tiwa ò nílé jẹ. wá gbọ́ tó bá sáré kọjá orí tó bá lọ fẹsẹ̀ kọ́ ọgbà tí ó bá ṣubú tán wá ṣẹ̀ wá dúró torí òye Ọlọ́run tó fi ń jẹ́ kájíyà ká tó jọrọ o. yàrá wọn tó pé níbi sẹ́yìn wọn tètè jí wọn bá bú wọn sí bẹ́ẹ̀ ni ó. ẹ̀gbọ́n mi kí ló ṣe yín o ní abá ní àwọn ò tí ì fẹ́ lọ àwọn ò tí ì fẹ́ lọ wọ́n di pé wọ́n ti fẹ́ dákẹ́ wọ́n ní máa gbé bọ́. ọmọ ẹwọ́ ìkú lọ́jọ́ ọwọ́ mi kì í bí mi tẹ̀ bàbá pa mo ní àgbàlá mi. ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi bàbá o. Dada. Dada.
mi kí ló ṣe yìí bọ́dà mi bọ́dà mi bọ́dà mi bọ́dà mi bọ́dà mi bọ́dà mi. Nísòro ẹgbẹ́ mi bàbá kí ló ṣe wọ́n bàbá kí ló ṣe wọ́n bàbá bàbá ilẹ̀ o ilẹ̀ o ẹgbẹ́ mi bàbá bàbá ọba lè yí abolu bàbá ẹnikẹ́ni ikú tí pọ́nmọ́ lọ́wọ́ sọ̀tọ̀ tí ń sọ òbí dàgàn alẹ́. Ọlọ́run máa jẹ́ kó kàn wá o. Àṣẹ o. Ẹjọ́ pa gbogbo ọ̀gbọ́dọ̀ kákú. Ẹjọ́ pa kàlàbà gbogbo ọ̀gbọ́dọ̀ kákú. Ẹjọ́ bá pa kátàkàtà wọn ìpọ́dún mẹ́ta. Iwájú lọ́gá àwòrán tí ọ̀gá mi pa ní ẹ̀yìn làgéèké kóró tí ẹni tí mi pa yàn. Ìgbèrò làrá kéwọlé ìgbèrò. Gbogbo ẹni tọ́lọ́wọ́ náà kó ọmọ mi ìgbèrò làrá kéwọlé. Ìgbèrò ará òmẹ́ni àárín tọ̀tọ̀ tòsí lọ́wọ́jà Ṣàngó. Èso láàdúró òkìrí òkò. Ọ̀bẹ́lẹ́kún lọ́kún kẹ́rù ọ̀bẹ́lẹ́kún ẹlẹ́kún lọ́kún láàárọ̀ ìṣẹ̀jẹ̀. Wọ́n ọ̀dà kan yẹ́yẹ́yẹ́ ọ̀dà kan yẹ́yẹ́yẹ́ ọ̀dà gbogbo ènìyàn gẹ̀rẹ́gẹ̀ wọ́n ló gbà àtà. Nǹkan tí mò ń sìn nìyẹn o àǹtí mi ẹ ṣe gan ọlọ́wọ́ abẹ́yìn náà láṣìírí ṣe rí bí mo ṣe wà ẹ́ bí mi ò bá jẹ gbèsè wọ́n á gbé mi lówó lọ nǹkan kan ṣàṣe mi ṣáà ni mo kàn gbórúkọ lórí fún nothing sharp corner kò sí nǹkan kan mi ò jèrè rí àní kéèyàn gbọ́jà sá mi ò jèrè rí gbogbo nǹkan ló máa ń ṣe mí ayé mi ti sú mi. Sori ó bà ní kò tí ì bàjẹ́ ká ní kò dẹ̀ ń ṣe pé bóyá kínní ń sìn ìbá ìṣe bá ó mọ nǹkan Sori gẹ́gẹ́ bí mo sọ lẹ́ǹkan ó bà ní kò tí ì bàjẹ́
mo ní èèyàn kan tí mo lè mú ẹ lọ sọ́dọ̀ ẹ̀ ìyẹn tó bá yẹ pé o rẹ́dì sórí gbogbo wọn ń fà mí torí gbèsè ọjà ò yá ajé òbúgbàjẹ ọjà pẹ́ ń gbà nǹkan kan gbogbo ẹ ló máa dà fi sẹ́yìn tẹ̀gùn fi ṣọ. àǹtí mi lóòótọ́ ó ti yá ń bẹ ẹjẹ́ máa lọ bẹ̀ báyìí aṣọ́lágírì ẹjẹ́ máa lọ bẹ̀. ìwà títa ni èyí tó ń ṣe èyí tó ń ṣàbẹ̀bẹ̀ bíi kínní wàá máa rìn láàrin títí wọ́n rò pé wọ́n máa nè. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń bá yín sọ òun nìkan ló kù fún mi lábúrò kò tí ì ju bí ọmọ ọdún mẹ́wàá lọ tí mú mi ẹjọ́ lọ́hùn pé àti gba ẹ̀ǹdẹ̀ ló ti ń bá wa gbé ìyá mi ló tó àmọ́ gbogbo ìgbìyànjú màámi láti jẹ́ kó kàwé pàbó ló já sí torí ẹ̀ ò tiẹ̀ gbéwèé kíkà rárá wọ́n dẹ̀ wò pé kó máa di liability sáwà tó kù tó bá yá wọ́n ṣe ní òkè bóyá kó kúkú fojú sí èyí ọjà gbòǹkànǹkàn táwọn ń ṣe àmọ́ àtìgbà tí màámi gan ti ṣaláìsí tó ti ń ta ọjà káràkátà tí màámi filẹ̀ owó ò bówó lọ́wọ́ ẹ̀ ọbí kó complain pọjá wà gbèsè lọ́tún gbèsè ló sí ọmọ máa fà á láṣọ káàkiri ni ṣe wọ́n á wò pé ìyá irú nǹkan báyìí kò gbọ́dọ̀ máa jẹ́ níbi tèmi wà ìdí nìyẹn tí mo ṣe wá wòye pé kí n mú wá bá yín ipe áájú ọjà títà tẹ́ ṣe fún mi tówó fi ń bá owó lọ́wọ́ mi mo fẹ́ kẹ́ bá mi ṣe fún àti wípé mo fẹ́ kẹ́ tó bá mi ṣáájú fún kó rí ọkọ gidi fẹ́ torí ó ná ọmọkùnrin kan tó ń tẹ̀lé káàkiri ìyẹn ò tiẹ̀ ń ṣe ọkùnrin téèyàn fi yangàn láàrin àwùjọ rárá kò jù bẹ́ẹ̀ lọ bàbá. Kàfáyà ọ̀kárì òkú ọ̀rọ̀ bí alájọbí ó sì gbé ọ orí ìrì ọkàn kì ẹnu rí ọ tọrọ sí òkèlè rí ó sì tọ bẹ́ẹ̀ orí mọ̀jáde ẹ̀nà pẹ́nu jẹ́ ń béèrè lọ́wọ́ olóòtú mi kọ́ mọ́ jẹ́ pé mo forí wórí náà ó kọ́ tiẹ̀ ti yẹ. ṣèyí fún mi lórúkọ mi sá. ṣèyí fún mi ṣebí làánú mi báyìí bàtà kí ló tún fẹ́ má jẹ́ mú lórí ara mi tó tábà tún èbè pẹ́kẹ́ là á pọ́kọ́ pẹ́kẹ́ là á pàdá balẹ̀balẹ̀ ọmọ aráyé akú tìrò àwọn ìyá mi òṣòro mọ̀nìgà wọn sùn bẹ́rẹ̀rù ìfẹ́ báyìí láàfin pajá òun láàfin pọmọ ènìyàn Kàfáyà agogo tẹ́rẹ́rẹ́rẹ́ wọ́n fi pa àwọn àjànú òde ọ̀run. wọ́n sì yí fún ọ táwọn ayé mọ̀ níka o ayé níka o Kàfáyà ó sùn gáyà díẹ̀ fa ọmọdé ní gbogbo. rárá o àwọn ló mú mi débì mi ò lókè mi lẹ́yìn ọ̀run kó nǹkan tẹ́ bá rí ẹ ṣàlàyé fún wọn kẹ ṣàlàyé fún mi náà á dẹ̀ mọ̀ nǹkan tá a máa ṣe sí. ní tó mọ̀ fínú wẹ́nu tó jẹ́wọ́ náà rèé ní tó ń wí fún mi ni pé àní sóòsà lódò kí làbẹ́làbẹ́ ọmọ mọ̀ gbẹ́jà bá sọ lómi àrílẹ̀ omi kọ̀ǹkọ̀ sọ lódò àrílẹ̀ odò làáhàn mi bàtà ké ló tù fẹ̀ òrì nígbà tó ti ní kátó pẹrẹpẹrẹ ọ̀rọ̀ ni kò lè mọ́ Kàfáyà kò sí oríire kankan fún ṣèyí fún mi mọ́ kò sì lè jẹ́ èèyàn kankan mọ́ láì fàbàdà. ẹ wo bàbá ọkọ mi ti balẹ̀ ló jẹ́ kí n mú dọ́dọ̀ yín ẹ bá wa wá nǹkan ṣe sí. o ṣeun ìwọ ló béèrè ọ̀rọ̀ o ìwọ ló béèrè ọ̀rọ̀ o tó o bá sì mà para rẹ ní sótìrùn ni ò ní béèrè o ìwọ ọmọ pé kòkòrò tí ń jàdó ìdí àdó ní gbé amọ́nisẹ́ ni ó ti lè kó bá ní. ẹ wo bàbá ẹ tàn mọ́lẹ̀ sọ̀rọ̀ yìí torí gbogbo ìtẹ́ ń sọ kò yé wa. ọ̀dà wọ́n tàn mọ́lẹ̀ sí iye tiẹ̀ mísì túra ń kọ́. wọ́n ti kú tipẹ́. wọn ò ní purọ́ àlọ́rọ̀ ṣèyí fún mi ò látúnṣe mọ́ nítorí pé mísì túra tó jẹ́ ìyá tiẹ̀ ó ti lògo ọmọdébìnrin yìí bẹ́ẹ̀ ó ti fògo rẹ̀ tajà. Màmí. bó ti mórí owó wáyé tó wọn ò jórógo rẹ̀ lò èmi ò ní rọ́gbà o wọn ò gbọ́dọ̀ fi èké ṣe ìmúlẹ̀dì ọ̀gbọ́n bí ẹ ti máa wí ní Kàfáyà wọn ni ẹ má fèkérí lé ẹ má fọ̀dàlẹ̀ sọ̀rọ̀ bá bá fèkérí lé inú àwọn ò ní dùn ó dòókì èmi kọ́. ìyá mi
ọ̀wá rí má jẹ́ nìkan ni ó pa yìí lọ́rọ́ tàyín jẹ́ o bẹ́ẹ̀ nìkan bá ní ẹmọ́gbọ́n wa tó ní ẹmọ́gbọ́n wa irọ́ funfun báláì ni odò kì í ṣàkótán bójú wẹ̀yìn òdìjọ́ mi nù. ayé mà le o ayé mà le o ayé mà níkà ẹni tí mi fi ṣe ìyá aṣẹ́kòkòrò ajẹ́ nípa ni ọmọ ọlọ́mọdún ránṣẹ́ dé torutoru ìṣúrò oníjẹ̀dí nígbà yíyẹ olùkádàrá tèmi ó fi lówó ó fi lọ́lá ó fi ní òkìkí ìgbà tí mi ìṣúrò oníjẹ̀dí tí wọ́n kú báyìí kọ́ níbo ni mo wá fẹ́ gbé ọ̀rọ̀ ayé mi gbà kí ni mo fẹ́ ṣe báyìí kí ni mo máa ṣe Mr. Oníjẹ̀dí ó ti kú o ò dẹ̀ kú rè o àkótó kú rè lọ́nà ọ̀run wọ́n ṣe o àṣé ojú ayé ni gbogbo wa jọ bára wa ṣe ó ti dá ó ti dá ó ti dá. Bàbá tí ẹ bá lè ṣe àjò yìí fún mi inú mi á dùn gidi gan ni o. tá a ṣe é fún àtijọ́ ǹdẹ́jọ́kọ̀ tá a ṣe ti jẹ́ káàbọ̀ sí i ṣùgbọ́n àlàyé irú tí Mèsìtúrà Oníjẹ̀dí tó ní í ṣe fún ọ̀nì ni ò ní ṣe é ṣe nítorí pé wọ́n ti lòràwọ̀ tiẹ̀ èèyàn méjì là á lòràwọ̀ wọn fún ọ. Bàbá èèyàn méjì. Gbàǹkọ́gbè. Méjì nìkan tán ó dà mọ́ ń gbọ́ yín. Orí wọn ò fún ọ ní òkà kan òkà tí mo wí tó bá ti bọ̀wọ́ ẹni ọba fi gbámú báyìí ó fi wọ̀nra wọn wò tó bá ti kán àwọn lòólò ọ̀rẹ́ ni tá a bá wá lò fún ọ láàrin 40 ọjọ́ òun ó kú ni. Bàbá wọn máa kú. Bẹ́ẹ̀ ni. Bàbá èmi ò ṣe o èmi jẹ̀fẹ́ ló kó èèyàn lọ́rùn ẹjẹ́ àṣerú mi. ọ̀fẹ́ ló kó èèyàn lọ́rùn ọ̀fẹ́ lówó orí lápò nínú wọ́n bá ti ló kó èèyàn lọ́rùn àwọn olówó orí lápò. ṣèbí gbà tó ń lo èmi ò ṣáà kú. mi pé ọ yàtọ̀ síra wọn ọgbọ́n ọ̀rọ̀ mọ̀ pé wọ́n ti lò ọ́ òròǹfó lásán nìwọ àgbọ̀ òfìfo wọ́n ti lo rawẹ́ tí wọ́n lò tọ́gbẹ́ gbúrúgbúrú kódà bí èèyàn bá fẹ́ jáde láàjì tí èèyàn ó fi ríran fíntín báyìí kò sí mbẹ̀ ìdí ní ìta fi wá gbọ́dọ̀ gbárawọ̀ méjì sí tọ́ dọ́sọ̀ ṣọgbọ́n. ó dà mo ń gbọ́ yín bíi èèlò ni kí n wá lọ wá báyìí. ojú ní rojú sàánà ojú ní rojú kò yẹ lè gbowó kan náà tó ṣe lọ́wọ́ ẹ ṣe sá. ọkàn wá bíi 20,000. Bàbá 20,000 naira. Péré. ọ̀nkan lórí ni. Bàbá 20,000 naira.
pé lọ́pọ̀lọpọ̀ òun wá nísinsìnyí pé ní mo ní kọ́ fún ẹ lọ́wọ́ sísìn yìí o. Kí ló dé? Kí ló dé tó ń wo bẹ̀rẹ̀ tó bà kẹ̀kẹ́ jẹ́ báyìí? Razaki, mo nílò owó kan ni tí mi ò bá dẹ̀ rí mi mọ nǹkan tó lè ṣẹlẹ̀ sáyé mi o. Owó ló nílò tó wá fẹ́ di nǹkan tó máa ṣẹlẹ̀ sáyé ẹ. Owó tó níye àbùkù kan sọ fún mi. Ó ṣe ọkọ mi, ó ṣe 20,000 naira péré ni mo nílò. 20,000? Kí ló fi ṣe? O fẹ́ ra lẹ́ni? Mo fẹ́ fi kọ́lé ni. A ní mo nídìí 20,000 naira, mo fẹ́ fi ṣe nǹkan tó ṣe pàtàkì gan. Razaki jọ, tó bá lè ṣe kinní fún mi, tó bá fún mi lówó yìí, máa tọ́jú ẹ, máa fìfẹ́ hàn ẹ, máa gbé súnmọ́ ẹ, ó dẹjọ́ ṣàánú mi ọkọ mi jọ nítorí Ọlọ́run. 20,000. Sharp corner. Já ṣe báyìí, wá jókòó báyìí náà. Jókòó, má bẹ̀rù, má fòyà. Ó yá já ṣe báyìí. Mo ní túbì lọ́wọ́ báyìí, màá kó yẹn fún ẹ sìn. Tó bá di oṣù tó ń bọ̀, màá fún ẹ 5B. Díẹ̀díẹ̀ ó ń pèlọ náà nìyẹn. Má bínú ìyàwó mi jọ, bá mi gbà. Gbogbo owó ẹ̀ òṣìṣẹ́ kúrò jàre, kí là ń wí kí ló ń sọ? Mo ní mo nídìí 20,000 naira, mo bá mi sọ̀rọ̀ san díẹ̀díẹ̀, ṣé yẹn ni mò ń bẹ́ẹ̀ sọ ni? Àṣọrípò lórí burúkú ni ọmọkùnrin aláwìn ni ẹ. Mi ò wá bídí kò róró fún mi rí, ọ̀rọ̀ ẹ ti yé mi. Ṣọ́kọ ìyàwó dẹ̀ ni wọ̀ yìí. Má bínú ìyàwó mi, ẹ̀wọ̀n náà rí pómi ló pọ̀jọ kà lọ. Omi òun yé pọ̀jọ kà lọ lọ́dọ̀ tiẹ̀. Akèrègbè ló máa júwèé bí tọ́ máa fokùn sí lọ́rùn ẹ̀. Ìwọ ló ń ṣe onírànú ẹ̀. Kókó rẹ̀ kúrò lẹ́gbẹ̀ẹ́ mi kò jẹ́ kí n ṣe kí. Ìyá ẹ̀. Ìwọ tún porúkọ mi ìyá ẹ̀. Wá Sharp corner, má jẹ́ àyàn ojú ọ̀rọ̀ yẹn sí kó tó máa lọ. Sharp corner. Sharp corner. Sharp corner. Sharp corner. Olórí kí ló dé kan? Ṣé ẹ máa ṣe èrè kẹ́tọ́ kẹ́ wọ́n sí mú? Ẹni kó yàn bínú lẹ́yìn tó gba ipa. Ṣé ìwọ orí kó mẹ́ra àwọn ìpínlẹ̀ tó kọ́ ewu sí mú? Ẹ ti ń jágbe mọ́yàn ti jáde rẹ̀. Ọjọ́ ìfẹ́ lọ́rùn náà. Òun lè dákọ̀ máa bínú lọ fún mi yẹn. Sharp corner. Kí lẹ̀ wá ń bí? Kí lẹ̀ tún wá ń bí? Mo ṣáà ti ní kẹ́ má délé mi mọ́. Ẹ padà sílé yín torí mi ò fẹ́ rí yín mọ́ láyé mi. Mi ò fẹ́ rí yín mọ́, kí lẹ̀ ń wá ká, kí lẹ̀ ń wá kiri. Mo ṣáà ti sọ fún yín pé kẹ́ fi tiyín ṣe tiyín. Ṣé ibi tí ìyá yín tó parí iṣẹ́ sílẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ tiyín? Ẹ jọ. O dẹ̀ má bínú torí Ọlọ́run. O ò kúkú lè blame mi fún nǹkan tó ṣẹlẹ̀. Lóòótọ́, mo mọ̀ pé nǹkan tí mọ́mì mi ṣe ò dáa. But pẹ̀lú ẹ̀ náà o ò lè blame mi. Ẹjọ́ mi ò ráyè ẹjọ́ òṣì. Mo ní mi ò fẹ́ rí iṣẹ́ wàhálà wà ń bẹ ni. Ṣọ́bí sórí mẹ́ta, kí lẹ̀ ń bá ká, kí lẹ̀ ń wá kiri ẹ lọ́lẹ̀ yín. Ẹ gbá lé yín lọ. Àwọn olórí burúkú olóṣì. Ó sọ mí di olórí burúkú tán wá ń wá mi kiri, kí lẹ̀ ń wá mi fún. Ẹ gbé lé yín. Nonsense, mi mọ̀ nǹkan tó ń wá kiri. Lé mi. Èmi. Ṣé o dárí jì? Má ṣe ká máa ṣe bàbá fún ẹ. Ẹni tó bá fẹ́, bèrè lọ́wọ́ máa ṣe jù. Ẹyin tí mo bá fẹ́ wá ṣe fún mi. Má ṣe. Wàá ṣe ìyá wa ṣe bàbá. Má ṣe jù tó ń lọ jù. Ó dáa, mo ti gbọ́. But mo nílò 20,000 naira bye. 20,000. Kí ló fẹ́ fi? Kí ló dé gan torí Ọlọ́run? Ẹni ẹ máa ṣe ìyá, ẹ máa ṣe bàbá, ẹ tẹ́wọ́ pẹ́, àtúbẹ̀rẹ̀ owó tí mo fẹ́ lọ. Kí ló fa interview gan? Ẹ ṣọ́ra yín o. Kí ló dé? Ṣé bí 20,000 naira? Òun náà ni. Máa fún ẹ, máa kọ fún mi di ọ̀la sọ̀túnla. Bó sì mi mú owó bẹ́ẹ̀ dání wá bí jọ. Ó dáa, ọ̀túnla náà pẹ́ jù. Má ṣáà ti di 20,000 naira báyìí, gbogbo nǹkan tó ń ṣe mí ó ti tán. Alẹ́ fọ̀rọ̀ lẹ̀, mo ti gbọ́. Alẹ́ lọ ṣe 20,000 naira wá. Ẹ ń sáré lọ mú un gbà pé ẹ má jẹ́ kí n kọ́ra mọ́ yín jàre. Ìyá mú 20,000 naira wá. Ọya máa wí tẹ̀lé mi. Máa gbé ìró mi àgbọ̀ wá. 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 Ìró kan mo gbọ́ mo bá wọn rè ìlú Haúsá. Ìró kan mo gbọ́ mo bá wọn rè ìlú Haúsá. Mo gbọ́ mo bá wọn ròkìtì ẹ̀fọn. Tóbi ni mo gbọ́ tí mo ròkìtì ẹ̀fọn. Ata ọ̀dá ata òsùnwọ̀n. Ata ọ̀dá ata òsùnwọ̀n. Bọ́mọ aráyé bá jí wọn a máa wá ta kiri. Bọ́mọ aráyé bá jí wọn a máa wá ta kiri. Ó ti sọ̀bẹ̀ ó ti dàṣẹ́ wò. Ọ̀wọ́ àwọn òkà tó wà bẹ́ẹ̀.
ó fi bọ̀wọ́ tó bá wá fi bọ̀wọ́ èèyàn méjì ló gbàrà wọn ẹni àkọ́kọ́ tó gbàràwọ̀ rẹ̀ ó gbọ́dọ̀ gbà láàrin ọ̀sẹ̀ yìí o wọ́n bá wá gbà tó bá jẹ́ pé ọkùnrin ni ìwọ rẹ kọ́kọ́ gbé àbí obìnrin ni ìwọ ẹ bá kọ́kọ́ gbé tó bá ti gbà lọ́wọ́ mú tó sùnwọ̀n rẹ̀ bá ti kán ìwọ́wọ́ náà bó ti rọra fọ́ tọ́ níwájú báyìí pẹ̀lú òkà àjọ́tán ó ti gbà á nìní. ẹnì kejì ó lè jọkùnrin ó sì tán lè jóbìnrin tó bá wá jẹ ọkùnrin tó bá ti ń tó bí oṣù kẹta sí kẹrin òun lọ gbàràwọ̀ kejì òun tó bá ti wá gbá ọkùnrin ọ̀hún lọ́wọ́ mú tó bá ti rí pósùn ọtí ẹ̀ náà kàn dáadáa owó àti ẹ̀ ẹ̀wẹ́dẹ̀ ó ṣe wọn ọkùnrin ṣe ó ṣe wọn obìnrin ṣe ó yọ dáadáa àgbàlagbà gbọ́dọ̀ fi gbogbo ẹnu sọ̀rọ̀ ìlú bẹ́ẹ̀ lọ ló ti dọ́bẹ̀ ní ọ̀ká ìlọ́yà dábàdà tó dé mọ́ yóò jẹ́ fún ọ bí náà yọ́là fún ọ bí òrùn gbogbo ogi tẹ́lẹ́gbẹ̀dẹ̀ bá ti fọ́ bàbá yìí dídán náà máa dán bẹ́ẹ̀ ni kò rí. àǹtí ẹ jọ̀ọ́ ẹ má bínú sí ẹ jọ̀ọ́ nítorí tó lọ ẹ dẹ̀ ṣe owó tẹ fún mi ó máa jọ mí lójú ẹ má bínú ṣòro tí kò dìde wájú ṣòro mi ò bínú ṣòro èmi gangan ló yẹ kí n máa sọ fún ẹ pé kó má bínú torí kò sẹ́ni tó máa ṣe tí ò ní faraya tó bá jẹ́ pé èmi gangan nírú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ̀ sí possibility wà kí n faraya ju bẹ́ẹ̀ yẹn lọ sójó tó rọ́ lọ́wọ́ àbúrò mi kò dẹ̀ má gbàgbé nǹkan tí mo sọ fún ẹ lọ́jọ́ sí pé anything tó bá fẹ́ ṣáà béèrè lọ́wọ́ mi mọ̀ agbára Ọlọ́run àká. àǹtí mi àǹtí mi ẹ kò ṣáà ń dùn sí mi ṣá. dídán níbo ní la máa máa ṣe. kí wá ló wà níwájú orí yìí ẹ̀ ń tún lè ṣe ni. mi ì kúkú tún lè ṣe bí àmọ́ forí kókó bu ẹ̀ ó já fi yẹn sẹ́gbẹ̀ẹ́ kan kí ló máa jẹ. anything tẹ́ bá ti fún mi ni màá jẹ. ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ kíjì yé kò ṣe lọ bẹ́ẹ̀. àwọn tó pa ń lọ́mọ wọn ní fún ọládìmọ̀ lépo lọ́ọ́ jẹ wọ́n ní kò sí ohun tó ṣe o àbí wọn rèé o ẹni bá ti fún ọládìí ó ṣe wọ́n sì bá ti bo ni ó ṣe wọ́n sì bá ti bo Ṣàngó. Ṣé bí mo ti jẹ́wọ́ fún wa bí mi ti jẹ́wọ́ fún yín mo ti jẹ́wọ́ fún wọn ò dẹ̀ fi mí lẹ̀ ẹ bá mi jẹ́ fún